Ladies and gentlemen, national anthem of the newly formed Yoruba nation. Àwa ní ògo adúláwọ̀, mo kí yín ẹ kú òwúrọ̀, ẹ kú àṣálẹ́, ẹ káàsán níbikíbi tẹ́ ti ń gbọ́ mi. Òdú ni mí o, mi ò ń ṣe àmọ̀ fólókó. Mo kí ẹ̀yin oníṣẹ̀ṣe, mo kí ẹ̀yin mùsùlùmí, mo kí ẹ̀yin kìrìsìtẹ́nì. Bẹ́ ṣe ń wọlé, ẹ máa bá mi ṣí ètò yìí lógún lọ́gbọ̀n. Ẹ máa like, ẹ máa love, ẹ máa share káàkiri Facebook, Messenger ni, Twitter ni, Instagram ni. Ẹ máa bá mi share, ẹ máa like ẹ lórí Tenny Ọmọlógo TV. Mo kí yín, welcome Rukayat Adéyẹmí, welcome on board. Johnson Ajíṣafẹ́, welcome on board. Ọládípọ̀ Gbénga Timothy, welcome on board. Rotimi Ayéṣe, welcome on board. Ọmọdéyìndé Lukman, welcome on board. Ẹ máa bá mi share lógún lọ́gbọ̀n. Bẹ́ ṣe share yẹn, èmi gan yẹ kí n máa share so ká máa fi gbọ́ àwọn music kọ̀ọ̀kan tó bẹ̀rẹ̀ ètò wa. Ẹ ṣé gan. Ìlú jágbajàgba Nàìjíríà, kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́, ìlú òṣì. Odua Foundation, Odua Mimi, àdúrà ọmọ Ọlọ́run jẹ́jẹ́, ọlọ́ba jí máa sùn. Bàbá sọ fún sọjà, ó máa bára lé, ó máa bára lé. Ẹ̀yin tẹ wà lájò kẹdarí wálé, àjò máa kí n ṣe lé. Sunday hustle, Sunday borrow, sí àjíbò lédè. Sunday hustle, Sunday yàrá, but money no dey, money no dey. Ẹyẹ máa kàn wá, ẹyẹ máa kàn wá, ẹyẹ máa kàn wá. Àti gbọ́ ẹyẹ máa kàn wá.
the freedom, freedom. We need the freedom, freedom. We need the freedom, freedom. Oh nah. Person wey go school still dey find work. Àwọn tó ṣiṣẹ́ wọn máa rí wọn. Yeah, kóńtà fẹ́ là délé. Káwọn tó ṣiṣẹ́ kan lè máa jí. Tàbíkó tómi lọ́gọ́mọdé là pé inú àjọyọ̀ dàbí Olúwa nation. Ẹ jẹ́ ká jí gìrì. Ẹyẹ máa gbà wá. Ẹyẹ máa gbà wá. Ẹyẹ máa gbà wá. Àti gbọ́ ẹyẹ máa gbà wá. 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 We need the freedom, freedom. 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 Oh nah. Mo sọ́jà dé ẹ̀mọ́ ìgbòho ṣá. Ẹni kan lọ bá kọ lọ ṣá. Ẹni kọ́ lọ bá Iná ọkọ̀ tó ló kù ní ọ̀sà. Olú. Welcome on board, Dọ̀tun Fámákiwá, mo kí yín o. Bẹ́ẹ̀ ni Yorùbá nation nánánà. Kí ni kókó ọ̀rọ̀ mi ní òwúrọ̀ yìí? Ẹ má jà gbára wa lásìkò. Ẹ jẹ́ ká mú pápápá bó ṣe ṣe ní ilẹ̀ pápá. Àkọlé ọ̀rọ̀ mi, Yorùbá nation has come to stay. Then, Bamidele, Safiriyu, Hayobami, Safiriyu, come over here. A ti ń pariwo time with time number pé Yorùbá ó ti dúró. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́, Yorùbá nation láti dúró. Yorùbá nation has come to stay. You like it or not? Ìkọ́tà sọ fún yín nìyẹn, ká jẹ́ kí etí yín kó là. Kí ni ká jẹ́ kí etí yín kó là? Kì í ṣe ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ó tẹ́ wà lórí ètò yìí o. Àwọn tó ṣe ń pariwo wọ́n Nàìjíríà, àwọn ni mò ń bá wí. Kì í ṣe àwọn ọmọ Yorùbá àtàtà tó dúró tán tó ti mọ bí tá à ń lọ. Nàìjíríà ìlú òṣì ni, ìlú tó jẹ́ pé Elédùà ti fa ògo yẹn ya, ìlú tó jẹ́ pé wọ́n ti ń pa ògo ológo ni. Kò sí nǹkan tó jẹ́ Nàìjíríà mọ́. For over 62 years, ìwọ tó dúró tó sọ pé wọ́n Nàìjíríà, kò jáde, kò wá tákù mi, kò sọ pé nǹkan tí mo sọ yẹn mi ò right, ká wá mú láti bẹ̀. Kò sí nǹkan tó jẹ́ Nàìjíríà mọ́. A máa sọ náà ni, a ní dákẹ́. Ibi tí ọ̀rọ̀ tó máa dé, ibi tí ariwo tó máa dé, ìbọn ò mà lè débẹ̀. Nǹkan tá à ń sọ fún yín nìyẹn. Bẹ́ẹ̀ ni, Kamal Abbas, welcome on board. Ọpẹ́ Olúwa ni, welcome on board. No going back ni. Ṣókùnbí, Ọkọyẹmí, bẹ́ẹ̀ ni. No going back. Yorùbá nation la fẹ́. Yorùbá nation ló lè ṣe. Yorùbá nation ó ti dúró. Bẹ́ẹ̀ ni, ẹnu wa láfi kọ méje. Bẹ́ẹ̀ ni ẹnu wa ó la máa fi kọ méje. Bọ́tà fẹ́, bọ́tà kọ̀. Bóyá wọ́n ń gbógun ní Yorùbá ẹ máa ti ṣiṣẹ́ sẹ́yìn. Yorùbá a ti ṣiṣẹ́ sẹ́yìn. Ìgbà díẹ̀ ló kù. Dúdú lọ́sọ̀ọ́sọ. For over 62 years lórí irọ́ ni.
irọ́ ló fi pilẹ̀ Nàìjíríà. Tá a bá rántí bí tá a ti ṣọ̀wá bí omi àmù àti gbègbè ayé tó yẹ kéèyàn gbé. Àwọn tó wá so wá pọ̀ yìí, àwọn ni ẹni bí ẹni ìkà. Gbogbo condition, gbogbo situation tá n go on, tẹ́ni gan go on, everybody go on. Àwọn bàbá yìí ló fà á, àwọn people yìí ló fà á. Lórí kíni, wọ́n fẹ́ gba ilẹ̀ wa. Adé sọ fún yín pé ká ẹ jí lójú oorun, jí má sùn. Yorùbá ò jìyà mọ́, jẹ́ kán mọ̀. Jẹ́ kán mọ̀ kò sóṣì mọ́. Jẹ́ kán mọ̀ kò sí agbésùnmọ̀mí mọ́. Jẹ́ kán mọ̀ kò sóṣì mọ́, kò síyà mọ́. Ẹnu wa òun la máa fi kọ́ méje. Wọ́n ní títa ríro là ń kọlà. Tó bá jiná tán, ó mà ló ń doge. Ìgbésí ayé tá ń gbé, ìgbésí ẹrú ni. Ẹ jẹ́ ká là á. Àwọn kan wọ́n dúró, wọ́n so wá pọ̀, àwa mẹ́ta mà ní. Wá Yorùbá, zo àwọn Haúsá darandaran, Bíà àwọn Ìgbò, Biafra. Inú àwọn mẹ́ta yìí, èèyàn kan ló wá dúró tó láwọn àwọn ní Nàìjíríà. Àwọn méjì tó kù ńkọ́, kí ni wọ́n ṣe? Ṣé wọn ò ní right ni? Tí ìlú Nàìjíríà tó sọ pé wọ́n Nàìjíríà yẹn tó bá dá, tó bá dúró tán, ta ló fẹ́ pín? Ṣá máa sọ pé à ń lọ ni? A ní sọ pé à ń lọ. Ìgbà tí ìlú ò dá, ìlú ò sunwọ̀n, ìlú jágbajàgba, ìlú rédèrèdè. Ẹ pa àwọn ọmọ ológo tó mú flag Nàìjíríà dání. Kí ni wọ́n ṣe? Wọ́n máa gbẹ́gbọ́n, wọ́n máa payán. Ẹ̀dẹ̀ gbé àmọ́ tàǹkì wa. Ìjọ yẹn ló gbó Nàìjíríà ti kú. Ẹ̀dẹ̀ tí wá jáde, ẹ sọ pé lọ́nà pa. Kí ni Nàìjíríà? Ìwọ tó dúró, tó ń jó, tó ń dùn ní bàlàbòlò. Àfikẹ́ máa lọ pátí. Kí ni Nàìjíríà ṣe? Nothing. What have they done? Nothing. Ìkọ́tà ń sọ nìyẹn. Ẹnu wa la máa fi kọ́ méje. Bámúbámú ni wọ́n yó, wọn ò mọ̀ pé bí ń pẹ̀ ní kọ̀ọ̀kan. Bámú ni wọ́n yó, wọn ò mọ̀ pé bí ń pẹ̀ ní kọ̀ọ̀kan. Kí là ń sọ? Nothing to show up. No evidence. Nothing to prove. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn, ẹ máa bá mi share ètò yẹn, ẹ jẹ́ kó go viral, ẹ jẹ́ kó kàn wọ́n lára, ẹ bá mi tag wọn. Nǹkan tí mo sọ ni wípé Yorùbá nation has come to stay. Kí làwọn ọmọ iṣẹ́? Wọn ò máa ṣe anything. Ẹ dẹ̀ pààyàn, ẹ tún kúrọ́ pé ẹ gbókù. Ẹ rí òkú, ẹ pààyàn. Sanwó òkú, Ògúnlérè, Àmùdá, Yẹkínì. Wọ́n ní ẹni tó sọ ilé nù ni, ó sọ àpòyà kọ́ ni. Ẹni tó sọ ilé nù, ó sọ àpòyà kọ́. Ọmọ àlè ní Ògúnlérè. Ìwọ tó yẹ kó dúró ti Yorùbá. Ìwọ tó yẹ kó máa jó kó máa gbàdùn. Òun kígbe wọ́n Nàìjíríà, wọ́n Nàìjíríà. Ó lulẹ̀, ẹ máa lulẹ̀ gbẹ̀yìn ni. Ìwọ tó yẹ kó dó ti irun ẹ. Bàbá wo lọ́wọ́, ó pilẹ̀, nǹkan tó tí bàbá yẹn ṣe, ó là ń ròyìn ẹ̀ lẹ́nìí. Àmọ́ oníkálukú ní weakness tiẹ̀.
kò sẹ́ni tó perfect in life but nǹkan tí bàbá wa Awólọ́wọ̀ tó ṣe ó là ń ròyìn bẹ́ẹ̀ ni olówó Elédùà ó máa gbà wá lọ́wọ́ àwọn olórí burúkú yìí àwọn ẹni ìtàn nǹkan tí bàbá Awólọ́wọ̀ ṣe ó ní à ń ròyìn ẹ̀ ń dé fìlà Awólọ́wọ̀ ẹ̀ máa wo Awólọ́wọ̀ ẹ̀ ń wọ aṣọ Awólọ́wọ̀ ẹ̀ máa wo wá ẹ̀ Ògúnlérè Tinubu àtẹ̀nípẹ̀ Tinubu mọ́ because Tinubu yẹn wọ́n adopt ẹni orúkọ ẹ gọ́gọ́ la máa dá èpè la máa gbà ọ̀rọ̀ yìí ti di èpè because ẹ gbòòrò rẹ fáwọn Yorùbá instead yẹn ò ń kówó lọ Katsina ẹ ń kówó lọ north owó ta ni ṣé kìí ṣe owó wa ni àníṣe ẹni tó bá fẹ́ tákù mi kó jáde kó wá tákù mi pé yes wọ́n Nàìjíríà àwa kojú àwa sọ kí ni Nàìjíríà tá bá mú English kó nu Nàìjíríà èdè wo ló kù ó yẹ sọ fún mi tá bá mú English kó English gan kì í ṣèdè wa Yorùbá ó ní èdè wa nǹkan tá à ń sọ nìyẹn kí bàbá yìí kó jáwọ́ kó òun àpò ẹ̀wà kó lọ gbé ní lákaná ẹ kó kọlà ewé ló kọlà sẹ́kọ̀ọ́ nǹkan tá à ń sọ fún yín nìyẹn mo ń ka comment bẹ́ẹ̀ni ẹni tó bá kọ any comment anyhow máa gbá isi ṣáláńgá ni because àbátìjà wa ọba bẹ́yàn kọ́kọ́ jà ọba ń kí gbogbo lé ni mo ń kí yín bẹ́ ṣe ń wọlé ẹ bá mi share lógúnlọ́gbọ̀n ẹ bá mi tag wọn ẹ bá mi love mi ò rí love fún yín because love yẹn ló máa move mi o ló máa energize mi. Yeah. Ó ló máa energize mi, ó ló máa move mi. Nǹkan tá à ń sọ nìyẹn. Ẹ bá mi share lógúnlọ́gbọ̀n bí share ló wà. Bẹ̀tẹ̀ mi yẹn sọ fún mi pé kí àtàná gan mo ti fẹ́ jáde. Because Táíwò ó jáde láàárọ̀ àná. Mo lókè kí kọ́kọ́ lo opportunity yẹn o láàárọ̀ yìí o kí fi bá àwọn ọmọ Yorùbá tàtà sọ̀rọ̀. Kí lẹ wá sọ? Ògúnlérè àbùdáyẹ kìíní kò sẹ́ni tó ń gbèrò ikú wọ̀ ẹ́ à ń pè ní ṣàkíyèsí ni ìwọ tó sọ pé wọ́n Nàìjíríà mò ń bèrè lọ́wọ́ ẹni o kí Tinubu kò tiẹ̀ débẹ̀ for 8 years tó bá débẹ̀ for 8 years right after 8 years ta ló máa wà ní position yẹn. Because constitution Nigeria ó ní pé ìwọ tó bá wà nígbàkejì president anything tó bá ṣẹlẹ̀ ẹnìyẹn náà ló máa lọ wó sì Shettima ṣé Shettima ń ṣe banditry ni ṣé kìí ṣe kidnapper ni kìí ṣe terrorist ni adé sọ fún yín ẹ̀kọ́ kọlà ewé ló kọlà sẹ́kọ̀ọ́ wọ́n ní títa ríro là ń kọlà tó bá jiná tán ọlọ́dọ́gẹ́ ìkọ́ta sọ fún yín nìyẹn kẹ jáwọ́ ní gbogbo òṣìṣẹ́ ìṣe ṣe àtúnfẹ́ padà sóko ẹrú mi ni ìlú òṣì Nàìjíríà ológun mọ́ àfi ká padà sílẹ̀ wa tí í ṣe Yorùbá ká padà síbi tá a ti ṣọ̀ wá bí omi àmù. Káyé àwọn ọmọ wa kó lè dá káyé gbogbo wa kó lè dá kó lè sunwọ̀n gbogbo lè ṣe pátápátá tá a ní wọ́n ti bà gbogbo ẹ̀ jẹ́ wọ́n ti dá gbogbo ẹ̀rú kí ni Yorùbá nílẹ̀ ní àwọn ọmọ ẹlẹ́ran
àwa ń jẹ gbogbo àwọn ọmọ aláṣọ àwa wà àkísà ayé yóò ní dáa kì í ṣe ẹ̀yin tẹ́ ń wò mí o kì í ṣe ẹ̀yin ọmọ Yorùbá tàtà àwọn ọ̀dàlẹ̀ tó dúró sínú òkùnkùn tó ń tọ́fà sí mọ́lẹ̀ ẹ parun tìrantìran ni ẹ parun tẹ́bítẹ́bí ẹ ní ṣoríire gbogbo yín ẹ ní kú síbi táṣọ yín wà èpè lọ́rọ̀ yín gbà ẹ̀yin lẹ́sùn mi débi tí mo wà lẹ́nìí wọ́n ní kò sí nǹkan tó dàbí ilé kò sí nǹkan tó dàbí ilé ìjọkọjọkọ ọmọ máa padà sílé ṣé kì í ṣe lẹ́wọ́ ni àwọn ń sọ fáwọn kan pé self determination is not a crime àwọn kan sọ pé no not self determination ìbọn náà ti ṣe fún ẹ Fulani ló dominate everywhere Fulani they dominate everywhere why a máa lọ sínú wọn a máa lọ sí Katsina a máa lọ sí Zamfara a máa lọ sí Sokoto kí la wá sọ pé ká gba ilẹ̀ wa ká padà síbi tá a ti sọ wá bí omi àmù ẹ̀yin kan ẹ̀dẹ̀ sí tẹ̀lé àwọn olóṣèlú ẹ̀ tẹ̀lé Fulani caliphate fine Fulani caliphate wọ́n làwọn ní Nàìjíríà ok fine ẹ̀yin lẹ́nu Nàìjíríà ẹ máa kó Nàìjíríà lọ káwa padà wá síbi tá a ti sọ wá bí omi àmù èyí tí ń ṣe Yorùbá land ìkọ́ tá ń sọ nìyẹn ẹni tó bá ní pé mi ò ní dé òun náà ò ní dé ṣé tí ibi táwa yìí a ti gbé ojú fojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni àfọkúgò ní Yorùbá tó dúró tìkanra ìkọ́ tá ń sọ fún yín nìyẹn ìwọ tó bá fẹ́ bá Nàìjíríà lọ I don't give a fuck I don't give a damn mo kí Alájà Adéyẹtù Muraina Fọlárin mo kí bẹ́ ṣe wọlé ẹ má bá mi share ẹ jẹ́ kó kọ́ wọn lára wọ́n gba gbogbo lẹ́wà Fúlàní mà ti gbalẹ̀ kí lẹ wá wò àlógún ti wọlé ọba díyà ó ti sọ a máa pílẹ̀ ni kò sí nǹkan tó expire àwọn tó bá ti gbọ́ wọ́n á gbọ́ àwọn tó kóra wọn ní wọ́n Nàìjíríà wọ́n á gbọ́ ogun ti wọlé already ẹ̀kọ́ tá ń sọ fáwọn pípù yìí nìyẹn kí ni Tinubu fẹ́ ṣe kò sẹ́ni tó gbèrò kú fún Tinubu 2015 ṣe bí wọn ló mú Buhari wá táwọn ọmọ Yorùbá dìde tọ́túyáyá ó wá dílé ní ẹ wá dákẹ́ bí omi àmù àbàtà kákẹ́kẹ́ bí ẹni pé kò gbọ́dọ̀ tán ìgbà tó ń pa kúkúrú tó ń pa gígùn ibo ni Tinubu wà Ògúnlẹ́rẹ̀ Àmùdá Yakini ibo ló wà ó máa ta kẹ́kẹ́ mà ní ẹ ní ṣoríire kì í ṣe ẹni tẹ́ ń wò mí o kì í ṣe ẹni tẹ́ wà lórí ètò Ògúnlẹ́rẹ̀ Àmùdá Yakini gbogbo yín pápátá kákọ́sì pápátá ẹ parun ni kò sí nǹkan tẹ́lẹ̀ fà wá ṣe bẹ́ẹ̀ ni apáta pààrà ló ń sọ̀rọ̀ kí ni Yorùbá gbà lọ́wọ́ yìí kí ni Yorùbá ṣe ẹ bà gbogbo ilé iṣẹ́ jẹ́ Dangote ó dominate ilẹ̀ Yorùbá truck yẹn ó fi ń pààyàn every day by day àìmọye àwọn student tó ti pa ìgbésẹ̀ wo náà gbé
papampari ẹ̀ kéèsì Ìgbòho òòṣà ọkùnrin ogun ọkùnrin gbìngbìngbìn arúṣọmọdì gbàgbọ́ lọ́wọ́ ọmọ ojo aríbọmájáde ọkọ̀ rọ́pò ọkọ̀ tó yọ̀ sí kí ni Ìgbòho ṣe ìlú òṣì ẹlẹ́fẹ́ fún ní 20 billion ibo lówó yẹn wà ẹ wá sílẹ̀ lóru ọ̀gànjọ́ ẹ balẹ̀jẹ́ ẹ bọ̀nàjẹ́ ìwọ tó dúró tó ṣe ìpariwo wọn Nàìjíríà ṣé wọn Nàìjíríà nìyẹn tó fẹ́ kú sí wọn ò mú ọ̀rọ̀ wọn ṣẹ èyí tí ṣe Nàìjíríà irú ọ̀nà fi pìlẹ̀ ẹ rí pé ìdààmú náà wà báyìí ni ó ti ń rúgbó pọ̀ ibi tá a máa wà ní tá a máa fi yín pa orí platform yìí la máa wà tá a máa fi yín pa ìwọ tó dúró tó sọ pé wọ́n Nàìjíríà Fúlàní ó máa sọ ẹ̀dẹ̀rú gbẹ̀yìn ni kì í ṣàwà tá a dúró tán kì í ṣe ẹ̀yin tẹ́ wà lórí ètò tẹ́ ń gbọ́ mi o àwọn tó ṣe ń pariwo wọ́n Nàìjíríà ọba díẹ̀ àti sọ jẹ́ kí play fún ẹ kó gbọ́ bóyá ò tí gbọ́ ó ti go viral àìmọye time táwọn èèyàn ti gbọ́ bẹ̀tà tún máa tún play mi kó o lè gbọ́ pógún ti wọlé mò ń bọ̀ mi ò tí dé. And let me make some revelations, because all of us also have our own intelligence networks. Okay. Have met with some of the bandits. We have met with some of their high commanders. One or two who have reported. They have sat down with us, not once, not twice. They told us that one of the northern governors is the commander of Boko Haram in Nigeria. Boko Haram and the bandits are one and the same thing. They have a sophisticated weapon. Kí ló ń pè ní sophisticated? Ṣé kìí ṣe bọ́ni? Ṣé kìí ṣe machine ni? Ẹni tó sọ̀rọ̀ yìí, àwọn Nàìjíríà tó ń pera wọn ní Nàìjíríà, ìtí jẹ́ pé irọ́ náà fi pilẹ̀ wọ́n pa bàbá yìí. Kí ló wá ń sọ? Mo kí yín o Fẹ́mi Olúfẹ́mi Yoruba nation no going back. Bẹ́ẹ̀ ni àwọn náà pa bàbá tó sọ̀rọ̀ yìí lórí kíni lórí òtítọ́. Tẹ́ bá àti rẹ tó sọ tòótọ́ báyìí àfi kẹ́ pa ni ẹ yá wèrè ni. Resources wa ó mà ní wọ́n kó lọ sí Niger, non kó lọ sí Zamfara, non kó lọ sí Chad. Kò sí nǹkan tẹ́lẹ̀ ní òfú wa ṣe bí máàpù wa ẹ jẹ́ ká lọ wo máàpù Elédùà àti pín already. Kí la wá ń sọ kí là ń dúró wò ọmọ Yorùbá àtàtà wọ́n ní òòṣà bẹ́ẹ̀ lè gbè wá ní ẹ fi wá sílẹ̀ bẹ́ẹ̀ ṣe bá wa. Òòṣà bẹ́ẹ̀ lè gbè wá ẹ fi Yorùbá sílẹ̀ bẹ́ẹ̀ ṣe bá wa kì í ṣe tipátipá. Ẹ ti kó gbogbo resources wa pátápátá ẹ ti bójú ẹ̀ jẹ́. Tá a bá gba Yorùbá wa we need to start from trash. We need to start from beginning. Ṣé lè ṣe la fẹ́ sọ ni? Ṣé university ni? Ṣé primary ni? Ṣé college ni? Lórí education.
Wọ́n ti bà gbogbo ẹ̀ jẹ́. Ẹ máa wàásù for how many months làwọn ọmọ yẹn ti wà nílé tó ti slack. Ẹ wá ń gbé 100 million 150 million ẹ lọ fi ra 4 lórí 2023 ambition. Ẹ ní kú síbi táṣọ yìí wà. Wọ́n bà education wa jẹ́. Wọ́n bà agriculture wa jẹ́. Wọ́n bà history wa jẹ́. Wọ́n lé everybody dànù. Pé ẹ ṣàfà ẹ fẹ́ gbalẹ̀ yìí ni. Ẹ lè rí gbà. Kẹ́ pé 20, kẹ́ pé 30. Ẹ lè rí gbà. Ilẹ̀ tẹ́lẹ̀dúwà ti prepare ni. Ilẹ̀ tẹ́lẹ̀dúwà ti pín ni. Ṣé Yorùbá lè lọ sí Sókótó àbí Sàǹfàrà kó lọ máa pààyàn bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ṣe gé ọwọ́ lẹ̀ ń gé orí. Bẹ́ẹ̀ ṣe fa pọ́rọ́ lẹ̀ ń fa ọyàn. Ẹ ní kú síbi táṣọ yìí wà. Ẹ parun tìrantìran ni. Ẹ ṣòfò tìrantìran ni. Èpè lọ̀rọ̀ yín gbà. Bẹ́ẹ̀ ṣe gé ọwọ́ lẹ̀ ń gé ẹsẹ̀. Àní Yorùbá ò jìyà bọ́. Ẹ fẹ́ ṣègbè ni. Yorùbá ò jìyà mọ́. Kò sógun kò sọ́tẹ̀. A fẹ́ máa lọ ní tipátipá kọ́. Amalgamation. Ó ti expire 2014. Look at what we have now. 2022. How many years above? Kí la wá ń sọ? Ṣé bí ìlú kan la wà yìí? Àmọ́ káwọn náà lọ kó wá sí gbogbo wàhálà yìí. Ẹ fẹ́ travel wá síbi ká máa ṣẹ̀ṣẹ̀ gba visa. Ẹ̀yin dẹ̀lẹ́ kó wá sí gbogbo situation ká wà yìí. Ṣé ẹ rí pé ilé ayé le? Àfi ká pariwo sókè acclamation. Ká sọ̀rọ̀ sókè. Ìbẹ̀rù ló pa mọ́mì. Ìbẹ̀rù ló pa dádì. Ìbẹ̀rù ló pa grandpa. Ìbẹ̀rù ló pa grandma. Kí la wá sọ? Àwọn alábà dìde o. Àwọn kan sọ pé à ń bú ọba. À bú ọba. Kò sẹ́ni tó bú ọba. Ibi tí mo ń sọ̀rọ̀ mi ò bú ọba. Bẹ̀tà ń pe ọba ṣàkíyèsí ni kó máa yé yín. Wọ́n ń pa àwọn ọmọ yín. Bó ṣe ń pa kúkúrú náà ń pa gúgùn. Ẹ̀ẹ́dẹ̀ lè sọ̀rọ̀. Ẹ lè pariwo sókè. Ibo náà ti ń ṣerú ẹ̀ lórí kíni lórí peanut. Lórí peanut. Ẹ lè pariwo kẹ́ sọ̀rọ̀ sókè. Pé bó ṣe ń pa àwọn ọmọ yìí o àkílódé. Ẹ ní láti stop ẹ máa dákẹ́ mà ní. Ẹ máa sọ̀rọ̀. Àwọn kan sọ pé à ń sọ̀rọ̀ sọ́ba. Gbogbo yín ẹ máa parun ni. Ẹni tó bá sọ pé Yorùbá yóò ní dúró. Tá bá gbà lójú yín, á gbà lẹ́yìn yín. Yorùbá nation no going back ni. Ẹ wá sílẹ̀ Ìgbòho ẹ bá ní ẹ̀jẹ̀ gbọ̀nà jẹ́. Anyway, tí Yorùbá bá ti dúró, ìkọ́ tá máa ṣe fún Ìgbòho. Ìgbòho ó yẹ ká máa bọ́ ni. Ó ló sọ everybody jí. Ó ló sọ everybody jí lójú oorun. Bàbá Ìdẹ́sì dúró. Ó ní Yorùbá no going back ni. Ìwọ kan wá wà. Oúnjẹ, òun, bámúbámú lẹ́yọ́. Ẹ mọ̀ pé bíbẹ́ ní kọ̀ọ̀kan. Ẹ ṣe ń sọ̀rọ̀ ọwọ́ Nàìjíríà. Ẹ parun ni. A ti dúró tán. Gbogbo yín. Ẹ máa sáré. Ẹ máa làágùn.
àwa gan máa sáré a máa làágùn gbogbo yín ẹ kẹtàn sáré orí adé ọba gan máa jábọ́ tí dùgbẹ̀dùgbẹ̀ tó bá jábọ́ tó bá sọ̀kalẹ̀ à ń sọ fún yín time without number à ń sọ fún yín time without number pé ogun ti wọlé ṣé ẹ̀gbọ́n nǹkan tí ọba díyà sọ ni ó ní inú igbó ni wọ́n wà so tó bá yá wọ́n máa jáde sílùú ṣé wọn ti jáde sílùú báyìí wọ́n máa pa prominent people tó bá ti wá pa gbogbo àwọn prominent olówó òlù ọ̀tọ̀kú ìlú bẹ́ẹ̀ ni Ọláìyá Peters welcome on board kò sí ìbẹ̀rù mọ́ ilẹ̀ wa la fẹ́ Yoruba nation 2022 no going back ni ọwọ́ tẹ́ fi tẹ́ yẹn ọwọ́ yẹn ẹ̀ ní fi gbókù ọmọ yín ẹ máa lo òkè ni ẹ̀ ní wálẹ̀ Ọláìyá Peters bẹ́ẹ̀ ni no going back ni. Kí la ń sọ Ọbaṣu Kudirat welcome on board ẹ pa àdògán ẹ pa àfà àmàrókù ìbòlòkù wà ẹgbókù lọ wáyá ẹni ẹ ti dáwọ́lé kẹ́sì yẹn ẹ ní fúgbòwò lówó ẹ. Láti fún because ẹ̀yin lẹ kó kíní sí lọ́wọ́ ẹ̀yin lẹ kó gbogbo rédèrèdè yẹn síra yín lọ́wọ́ kò sẹ́ni tó ràn yín ẹ̀yin tẹ̀dẹ̀ ṣe gbogbo yín a ní evidence yín lọ́wọ́ Ògúnlérè Yẹ̀kínní Àmùdá àbíṣọ̀ yín 2023 kò sí election 2023 ṣé ẹ lè fẹ́ gbọ́ ìlú òṣì ìlú jágbajàgba ẹgbọ́n nǹkan tí wọ́n mi wà yìí sọ máa play fídíò kan fún yín sìn kẹ́ lísìn kẹ́gbọ́n. ẹ káàárọ̀ gbogbo lé GR1 bàbá wa iṣẹ́ bàbá wa Stephen ẹ ṣe ẹkú. ẹ jọ mi ò ní sọ̀rọ̀ sí màá fẹ́ kí everybody gbọ́. Bẹ́ẹ̀ ni mi ò ní sọ̀rọ̀ sí màá fẹ́ kẹ́ gbọ́ ẹ la etí yín sílẹ̀ ẹ bá mi share lógúnlọ́gbọ̀n ẹ jẹ́ bá mi share ibi tí mo ń lọ kò fi bẹ́ẹ̀ jìn rárá ṣó ti yé yín ibi tí mo ń lọ kò fi bẹ́ẹ̀ jìn ibi iṣẹ́ mo wà mo láti jáde kí wá sọ̀rọ̀ yìí ni. kú ọ̀rọ̀ akọni tó mú ọkàn wa dúró tí ò tún jẹ́ kọ́kàn wa máa pa wúrúwúrú ṣebí àwọn tí wọ́n ń sọ tí wọ́n ń ṣe diplomacy tí wọ́n fi gbogbo ìlú wẹ̀lú Afghanistan Mauritius whatever town kan fi ìlú wẹ̀lú ṣe bá mọ nǹkan tó ń ṣe wọ́n ń sọ láti defy wa láti pé kíkíní yẹn kó lè slow títí di election time làwọn pípù yìí tí ó wà náà lọ́ndà bàbá tó wà pẹ̀lú àwọn bàbá tí bàbá rò pé tí bàbá wa Akíntóyè tó rò pé bóyá àwọn èèyàn gidi tó wọ́n plan kọ́ ní sùúrù ìgbà wo lógún òdìdé ṣé street la fẹ́ gbà ni àbí búkà la fẹ́ gbà ni àbí bùsọ̀ la fẹ́ gbà ni odindi nation la fẹ́ mú kúrò láàrin àwọn wèrè èyí dẹ̀ sì ń sọ pé kọ́ máa dúró ṣé nítorí pé wọ́n ti pa nínú àwọn ọmọ yín wọ́n ti kidnap nínú àwọn èèyàn yín wọ́n ní kẹlẹ́ máa wá bílíọ̀n wá lẹ́sẹ̀ náà ní sùúrù wèrè wo lẹ́ ní ṣé ti bàtẹ́ bá lajú sílẹ̀ tọ́ bá pa gbogbo yín ogun ti wà ń lọ ọ̀lẹ́dì táwọn méjì àbábádẹ̀ sọ̀rọ̀ ẹ̀ máa náà fẹ́ kógun wá ìgbà wo ni má kú òní kú ọdún wo ni gbogbo yóò ní kú tẹ́ bá fà sílẹ̀ tẹ́ bá ti dákó sí too late dànù ìgbà tó yẹ gbogbo yín lẹ́ máa regret ẹ̀ jẹ breakfast ẹ̀ jẹ lunch ẹ̀ jẹ dinner tó bá mọ Fúlàní ti wà pẹ́sẹ̀pẹ́sẹ̀pẹ́ fún yín ẹ wá máa mú experience àwọn Israeli àwọn Pakistani àwọn Afghanistan àwọn Israelia and all that kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn àwítà àwọn kan ní nation márùn kan gbọ́dọ̀ gbọ́ kó tó di pé wọ́n ti clear níbo ni gbogbo àwọn nation yẹn wà nígbà táwọn Fúlàní wọlé nígbà tó ń pààyàn ẹ̀yin ara ní brain gbogbo ẹni tẹ́ wà mẹ́ẹ̀tẹ́ ní àgbà bàbá Babánjí tẹ́ni ká má sọ̀rọ̀ sí wọn action ti bẹ̀rẹ̀ kò sí òkònú mọ́ ìgbìrà lójú ti là
kò sẹ́ni tó lẹ́dì fún wẹ̀sẹ̀wẹ̀sẹ̀ mọ́ ó sì gbà tó gbòòní wọlé ogún tẹ̀ ti wọlé ọ̀rẹ́dì àwa kó àwọn Fúlàní ti gbé wọlé káwa náà kò mọ́ra kó tó pa gbogbo yín pátápátá ni bàbá wa Bánjí o bàbá wa Akíntóyè Bánjí Akíntóyè bàbá wa Adéníran màmá wa Onítìrí bàbá wa Sunday Ìgbòho Adéyẹmọ adá fún yín o ẹ má dúró ti gbogbo àwọn tí wọ́n ń ṣe semester tọ́nà wọn ń ṣe diplomacy gbogbo tó ń ṣe ẹsẹ̀ kan dé ẹsẹ̀ kan ta ni wọ́n kú di late 30s ni wọ́n ń lò fún yín títí tẹ̀ máa fi wọ election gbogbo wọn náà fi gbowó di late 30s eré mẹ́ta tí wọ́n so mọ́ between toll gate àti kẹjà ń sẹ́yìn òun ló ṣe ń ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ọpọlọwọ́ tí ì jáde Fúlàní dẹ̀ máa pa gbogbo wọn dànù ni no doubt about it Fúlàní máa pa wọn dànù ni ètò wọn fi ń ṣeré bí ọmọ èjò yìí kọ́ ní sùúrù ọdún wọlé fẹ́ ní sùúrù gbà wọ́n pa gbogbo èèyàn wọ́n gba ransom wọ́n ti pa gbogbo ayé aláyé jẹ́ àwọn ọmọ nìyẹn wọn lè lọ school wọ́n ti street light kò sí náà kò sí nǹkan kan àwọn èèyàn ò lè káde síta ọdún wọlé yìí dẹ́ ní kan dúró ní sùúrù wo náà fẹ́ nígbà wọ́n ti bọ́ yìí lọ́wọ́ wípé kẹbẹ̀rẹ̀ sí pàṣíwèdì àwọn bàbá Adéníran kẹbẹ̀rẹ̀ sí pàṣíwèdì bàbá Professor Bánjí kẹmà ní kọ́ máa dúró kẹmà bring confusion gbogbo information yìí confusion ló ń bá wa bàbá o àwa ti dúró àdánilẹ́tí àwa ò ní dúró kán sún wa títí di election tó bá jẹ́ pé ìyẹn lẹ́yìn sì ń retí gbogbo àwọn èèyàn yìí wọ́n ń ṣe pé kán fi sún àdéhùn tó ní ká máa ṣe àwìyánẹ́tì níbo ni gbogbo wọn ti wà látàdún méjì látàdún kẹta tàbí ń ṣe gbogbo àwọn tó bá gbé mú dìde ń sẹ́yìn gbogbo àwọn tó ní ká máa dàwó sínú security inú central ní ká máa dáwó sí gbogbo ìtàn dá sínú central kílẹ̀ fi ṣe kí ni plan yìí ǹjẹ́ sọ̀rọ̀ lórí rally tí wọ́n sọ lórí gbogbo tó ń sọ bí gbogbo ẹ̀ṣẹ̀ máa dáhùn tó máa cool down tó máa wọlé ti 2023 orí gbogbo táwọn pípù yìí ń sọ èmi ò dẹ̀rù pé a lè dúró de gbogbo eléyìí bàbá wa Akíntóyè ẹni ká má bu wọn àbúlé wọ́dí o ṣùgbọ́n kò sí ọ̀gbọ́n nídèrè mọ́ ọ̀bọ ẹyẹ kan tó wà nídèrè ó ti ń dé fìlà ó ti mú sìgá ẹjọ́ sí àìsíkà mọ́ tá à ń ṣe tí gbìmọ̀ tẹ̀ ní ẹ̀yìn ṣubú àbí kí wọ́n ti ń kòwé yẹn ẹjẹ́ ká lọ́mọ tó ń ṣe o a lè dúró pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe diplomacy wọ́n mọ bọ́ ṣe ń ṣe diplomacy wọn diplomacy ìfàsẹ́yìn ni wọ́n ń ṣe títí sáà máa fi wọnú election gbogbo wọn náà ti bá sọ̀rọ̀ ẹ̀yin ò fẹ́ kú ìgbà wo ni kò ní wá ẹ rò pé bóyá Fúlàní máa fi yín sílẹ̀ máa jẹ́ kẹ́ gba Yorùbá nation wọ́ọ́rọ́wọ́ tẹ̀sán ara yín bẹ̀ àwa ọ̀rẹ́ bí o ẹgbọ́n ọgbọ̀n egbon tó máa ṣẹlẹ̀ kẹ́tẹ̀ kẹjá bára yín sọ̀rọ̀ wéréwéré ni kẹ́tẹ̀ má confuse bàbá Akíntóyè ẹ má confuse bàbá Adéníran ẹ má confuse ìyá Onítìrí ẹ má confuse Sunday Igboho ẹ má confuse ẹ torí nígbà tí Sunday Igboho bẹ̀rẹ̀ pé ní gbogbo yín wà kí ni nǹkan ṣe níbi táwa gba díẹ̀ tí wọ́n ń fà sẹ́yìn ẹ̀yin náà lẹ́ni petition kan náà máa fi gba free náà máa fi gba independent ẹ ti wá bẹ̀rẹ̀ ẹ yá lọ bìkì ápù kẹlọ ṣọ́ orí ara yín kẹmọ tẹ́ ń ṣe tẹ́ ẹ bá fẹ́ kí náà ń gbá gbogbo ẹ̀yin tẹ́tẹ́ máa mú fà sẹ́yìn wá Aliyu ni o dọ́kítà Aliyu ni o àti gbogbo àwọn yòókù tí wọ́n ń lo diplomacy wọ́n láwọn olú kan lẹ́yìn ìgbà tí wọ́n gba ètò tí wọ́n ṣe ẹ̀bá ìkan ló ṣe bá kí ló kàn wá pẹ̀lú àwọn olú kan kí ló kàn wá sáwọn òbí yẹn fẹ́ wá bá yín wá ìgbà ni tó bá jẹ́ kó rí gbogbo yín pé ẹmọ tẹ́ ń ṣe àbúyó à ń ṣàlàyé fún yín ni kò gbọ́dọ̀ fẹ́ẹ̀lì tó bá ti fẹ́ẹ̀lì tán ìgbésí ó máa ran ọmọ yín ó máa bá gbogbo ẹbí yín àwọn Fúlàní máa pa yín tán pátápátá ìwọ̀nba díẹ̀ tó bá kù wọ́n wá sọ yín di ṣàṣàríà lọ tó bá yẹ kó yẹn lẹ̀ dúró dè kẹ́ continue gbogbo ẹbí yín ló máa jẹ́ nú ẹ̀ àwa ò rẹ́dì fún gbogbo sinẹ̀sinẹ̀ táyì ọ̀nà tún lẹ́yìn kan tún gbẹnu gbàngbà ó ní kí wọ́n stop kan má dàwó sínú security ìjọ orí yín pé ìjẹ́rìí mẹ́ta tí wọ́n ṣe sílẹ̀ ní tọ́tọ́ ṣe fún yín ní Nàìjíríà yẹn ìjẹ́rìí mẹ́ta yẹn kọ́ ló ṣì ṣiṣẹ́ lọ́pọ̀lọ́ yín táwọn bá dáwọ́ sí security báwo ni preparation tàbẹ́ ṣe fún ti rally special rally tẹ́lẹ̀ ti máa ṣẹlẹ̀ láti bẹ̀ báwo ló ṣe máa ṣe èwo lẹ plan tẹ́ni central náà jẹ́ mention lórí special rally lórí global special rally jẹ́ mention anything lórí ẹ̀ ẹjọ́ ẹ lọ yára yín rẹ̀ ni o gbogbo yín tẹ́ ń lo diplomacy bẹ́ẹ̀ yẹn ẹ lọ yára yín rẹ̀ ni bàbá wa tẹ́ jẹ́ aṣíwájú Akíntóyè bàbá wa Adéníran màmá wọn Onítìrí Chief Sunday Adéyẹmọ ẹ má jẹ́ káwọn pípù yìí kó bọ̀wọ̀ yìí lọ́wọ́ o ẹ má jẹ́ kí àwọn pípù yìí kó bọ̀wọ̀ yìí lọ́wọ́ tẹ́ ẹ bá fẹ́ ìjà àwa ta dúró lórí ẹsẹ̀ wa tẹ́ ẹ bá fẹ́ ìjà àwọn yóòtù ẹ má jẹ́ kó tàn yìí o ẹ lẹ̀tàn ní wọ́n ẹ lẹ̀tàn ní gbogbo wọn wọ́n fẹ́ kú sí títí tó máa fi di 2023 election ni àwa ò dẹ̀ nígbà yẹn very soon ni kẹ́ fún wa ní time kẹ́ sọ déètì kẹ́ sọ time fún wa kẹ́ gbé jáde wéléwélé gbogbo wa ti rẹ́dì iná fi sí náà àṣẹrú Fúlàní mọ́ táwọn tó ń ṣe diplomacy tó ń fà sẹ́yìn tó ń bá fẹ́ ṣe sí fẹ́ gbẹ́rú Fúlàní kú good luck to them kò sẹ́ni tó bí wọn lọ́wọ́ kọ́ yẹ gbẹ́rẹ̀ wẹ̀sì sáwọn èèyàn lọ́kàn o àwọn òṣèlú àwọn èèyàn bẹ́ẹ̀ kọ́ má dàwó sínú security ẹ fi yọrí tìrí sílẹ̀ abẹ́yìn lẹ́gà plan 5 million ta ṣe ọ ṣe 5 billion kan ojú yìí gbaná idiot kan sọ pé ṣe petition ló máa fi gbàlù gbogbo orí yóò gbé kẹlọkọ ìtọ́ yìí sì kẹlọka gbogbo everything kẹlọmọ tó ń ṣe ẹ jẹ́ kó rí yín pé o kò sí ìtọ́kàn àkàlù gbogbo nonsense tẹ́ ń sọ yẹn kí bàbá wa kán lago straight là ń fẹ́ kó dẹ̀ gbọ́dọ̀ pẹ́ kán lago yẹn straight kámábà kájú gbogbo kábà mọ̀ jẹ̀yìn àjọjọ́ ayé wa tó láwọn Fúlàní máa eradicate gbogbo yín pátápátá máa pa yín tán pátápátá Fúlàní wọn nìyẹn wọ́n dẹ̀ máa gba gbogbo ilẹ̀ wọ́n máa gba gbogbo ilẹ̀ wa pátápátá ìwọ̀nba little few tó bá kú tí ò bá kú wọ́n máa sọ di sàríà lọ ni kẹjẹ́ kórìí yín pé kẹmọ tẹ́ ń ṣe
bàbá wa dáhùn wẹ́lẹ́wẹ́lẹ́ à waste time mọ́ kò sí time láti waste àjọjọ ẹni lẹ́tà àjọjọ ẹni èsì kankan ẹgbẹ́ jáde torí di mọ́ta bá sì mà lọ́ndà wọn inú ewu la wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn kan sọ wọ́n bá ti gbọ́dọ̀ Yorùbá nation ọmọ ní kọ́ máa lọ pa wọ́n ni ṣùgbọ́n gbọ́dọ̀ bá ti declare kò sí tó jọmọ́ ẹ ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ o ẹ má waste time àjọjọ ẹni wẹ́lẹ́wẹ́lẹ́ láìpẹ́ àti 1 September èyí ni September 2nd kò sáyé ìsìnmẹ̀sìn kankan mọ́ o ẹ má jẹ́ kó gbé sí yín lórí bàbá wa Akíntóyè bàbá wa Adéníran màmá wa Onítìrí ṣe Sunday Igboho ẹ má jẹ́ káwọn pípọ̀ yìí kó gbé sí yín lórí o ìfàsẹ́yìn náà ń wá ọmọ delay 30 sí sábà fi wọ 2023 ni o wọ́n dẹ̀ máa pa gbogbo wọn pátápátá ń gbẹ̀yìn àwa òsì láàrin wọn ṣùgbọ́n alẹ́bí àfẹ́káwọn ẹbí wa ti kọ́kọ́ ṣègbè ẹ tètè yáṣẹ́ o ẹ tètè yáṣẹ́ kẹyàrá yín ló brain gbogbo wọn tọ́sí ìṣòwò ìyá Onítìrí irọ́ lẹ́pa kò sí ń tẹ́lẹ̀ ṣe fún kò bá yín dùn kankan gbogbo yín lẹ́wà position lẹ́wà mínísítà lẹ́wà pẹ́sidẹ́ǹtì kò dẹ̀ sí ètò kan pẹ̀lú yẹn iṣẹ́ tọ́lá wọn ni kẹ́kẹ́ abọ́ lóko ẹrú gbogbo yín tẹ̀jú fún gbogbo ipò tó máa fún yín kò ń ṣe bí irú ipò Nàìjíríà kọ̀ torí omi tuntun ti rú ẹja tuntun ló máa wọ mi tí gbogbo yára yín ní brain kẹ́mọ́ ń tẹ̀ ń ṣe andrew dẹni bàbá wa kẹ́kọ́ wá ní káàdì wẹ́rẹ́wẹ́rẹ́ ni enough is enough agbára jẹ́ kọ́tì yìí wọ 2023 election wọn láwọn agbádùra wa Yorùbá nation àti lọ pápá gbogbo àwọn ọ̀dẹ̀ bá wa dá sí rally tani kò dídì rally irọ́ náà ń pa o irọ́ ni wọ́n ń pa fún yín bàbá ńlá ará náà ń pa rally yẹn la máa ṣe very very soon ni very soon kò gbọdọ̀ wọ́ táìmù tí wọ́n àgbàdọ̀ dúró àgbàdọ̀ fífalẹ̀ rárá láwọn àti gbogbo wa mú Yorùbá nation máa dúró ó ti dúró láìpẹ́ ni ẹni tó bá ní kò ní ṣe é ṣe àwọn náà níjẹ́ inú àwọn náà máa kú sínú election gbogbo wọn máa kú sínú election kan gbogbo wọn torí bọ̀ wọ́n ti máa fọwọ́ àgọ́ sẹ́yìn wọ́n máa ṣe diplomacy wọ́n máa ṣe diplomacy ẹ máa ṣe diplomacy ní wọ́n tẹ̀ bá ń jẹba máa ṣe ìyẹn òkàn wà nonsense ni ẹ jẹ́ ká declare káwọn tó ń lọ gbogbo yín ẹ̀fẹ́ kú àwọn tó jẹ kọ́ lọ sọ́nù tó ọ̀fẹ́ lọ ẹ̀fẹ́ kú ẹ̀ ń tọ́ jẹjẹjẹjẹ ìgbà oní kò ní dé bá ní ìgbà wo ni ẹ declare ẹ fún one time ká máa fi declare wẹ́rẹ́wẹ́rẹ́ ni láìpẹ́ láì jìnà bàbá wa Adéníran retí yín bàbá wa Akíntóyè retí yín màmá wa Onítìrí retí yín ṣé Sunday Igboho retí yín èyí tá a mọ̀ nìyẹn o wọn tó ń dìde lẹ́sàn gbọ̀ngàn yìí kò sí wọn kọ́ta mọ̀ nú wọn èyí tá a mọ̀ nìyẹn ẹ má jẹ́ fi palẹ̀ ẹ má jẹ́ kọ́kọ́ bọ́ fi gbọ̀ngàn yìí lọ́wọ́ rárá kọ́ ti títí di 2023 election ó tán tẹ bá ti wọ̀ pẹ́rẹ́ tẹ bá ti ṣe yẹn pẹ́rẹ́ ó tán gbogbo ẹ̀ ti parẹ́ pátápátá nìyẹn kò sí lẹ́mẹ́jì mọ́ so à ń retí láìpẹ́ láì jìnà à ń retí o kẹ fún wa ní time kí lè jáde àwọn náà ti sẹ́yìn ẹ má ti gbé jáde ẹ ṣe jẹ́jẹ́ nítorí kọ́ má pa àwọn onáfẹ́ pa yín pàtàkì yóò là fẹ́ tọ́jọ́ kọ́kọ́ lọ ní wọ́n ti mú mọ́nú èrè gbogbo ayé tẹ́tẹ́ bá ṣe ń pa wọ́n ní gbogbo ayé nìyẹn àwọn ọ̀nà fẹ́ pa yín àwọn jáde wọ́n ń ṣe rálì wọn kálọ́ lọ bá wọn sára Yorùbá nation lọ bá wọn ṣáàdì wọn mú ṣé àní láti ṣe rálì gbogbo yín lẹ ṣàkàwé gbogbo yín ṣáàdì PhD gbogbo dìgírì ilé ayé lẹgbà tí mo tẹ kàfíà tí ó dẹ̀jẹ̀ kẹ́ fẹ́ mọ́ tẹ́ ń ṣe mọ́ àwọn òdúró sí yẹn o ó ti tún lè fún gbogbo yín ó ti tún lè tó wẹ́lẹ́wẹ́lẹ́ bàbá wa ó yá ẹ̀jẹ̀ tún bẹ́ẹ̀ náà kò ríngì àndójọ́ yìí láìpẹ́ láì jìnà very soon Yorùbá nation ló going back in Jesus name. ẹ ṣe gan ìyá wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o bèbí ti ṣẹ́jú ẹnu mi àgò Jáde Olúṣọlá mo kí yín o Jáde Olúṣọlá ẹ ṣe ń wọlé ẹ máa bá mi ṣe ètò yẹn ẹ lọ́ọ̀fù ètò yìí abẹ́ láìkí ẹni Esther Adétó Ewétúgá welcome on board JP mo kí gbogbo yín bẹ́ ṣe ń wọlé ojú ti là bèbí ti ṣẹ́jú kò sọ́gbọ́n dọ̀rẹ̀ mọ́ gbogbo ọgbọ́n dọ̀rẹ̀ gbogbo wọn ti gbọ́n ìkọ́ tá ń sọ nìyẹn kò àwáyé bá lọ́kàn òsì àwọn kan wá sọ pé ogun ò tí ì wọlé ṣé ń sùn ni àbẹ́tí yín ti di àbójú yín ti fọ́ à ń sọ fún ipógun ti wọlé ẹnu wa láfi kọ́ méje àwa la máa dìde lórí ẹsẹ̀ wa àwa la máa dìde confam ni mo ń sọ yìí tá a bá ní ká dúró ká máa wò ẹni rẹ lọ nù bẹ́ẹ̀ ni o ẹni rẹ ó lọ nù ọ̀dẹ̀ à ń bẹ sọ Jagaban ọmọ ẹrú Fúlàní Legacy wo mọ̀ ń bọ̀ mi ò tí dé à ń sọ fún ipógun ti wọlé o tún wá sórí platform mi ò ní delete ẹ mi ò ní block ẹ àwọn tó máa fún ẹ lésì ẹ wọ́n máa fún ẹ lésì ẹ Adéwùmí Legacy I don't give a damn à ń sọ fún ipógun ti wọlé kẹ jáwọ́ náà kò kẹ lọ gbóni lákaná ẹ̀kọ́ kọ́lá ewé ló kọ́lá sẹ́kọ̀ọ́
parun tìrantìran ni à ń sọ fún yín pé kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́ ẹ̀dẹ̀ ṣe ń pariwo wọ́n Nàìjíríà ipò ní wọ́n Nàìjíríà wà ìlú tó jẹ́ pé wọ́n ti gba ọgbọ́ wọ́n pa ọmọ ológo ni àìmọye àwọn ọmọ ológo tó ti pa èyí tẹ́ pa sínú BRT kí ni wọ́n ṣe ìgbésẹ̀ wọn gbé arótilẹ̀ irú òṣùwà ọmọ ògo ọlọ́wà kí ni àwọn pípò yìí ṣe wọ́n máa dákẹ́ bí omi àmúma ni ó wá ń sọ fún mi pé kémi wá sílé à ń bọ̀ níbọn ró ó ń bọ̀ níbọn ró bẹ́ẹ̀ ni ìlú mi ni àwọn oṣù máa lè ọmọ kọ ni wá tọ́lẹ̀ kọ́ tí wọ́n gba ẹ̀kọ́ tá a gba ẹ̀kọ́ ó sọ fún mi pé kí n máa bọ̀ nílé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ kọ́tà ń sọ fún yín nìyẹn no going back ni gbogbo story yín gbogbo evidence yín la ní pápátá èyí tó ń pè rẹ̀ legacy ṣebí France ló wà tó ti tàgbó ṣé ẹ kò wà ní France tó máa tàgbó ọ̀dẹ̀ dìdìrín ń dírọ́bọ́ a sọ fún yín pé kò sí nǹkan tó ní Nàìjíríà Jagaban gan tó jẹ́ pé bàbá yín gan ó sọ pé nothing like Nigeria pé kò sí nǹkan tó jẹ́ Nàìjíríà tó bá fẹ́ kí n gbé jáde sí máa gbé jáde fún ẹ ọ̀dẹ̀ àníkájọ tọ̀ síbi kan náà kó hó kí gbogbo wa dìde kí ló wà ní Nàìjíríà èyí tí ń gbọdọ̀ sí legacy mo fẹ́ kó máa dá mi lò I will not block you mi ò ní block ẹ mo fẹ́ kó máa repeat kó máa dá mi lò kí ló rí nínú Nàìjíríà kó sọ fún mi instead yẹn idioms everywhere àwọn ọmọ ọ̀tá everywhere instead yẹn MC olówó níbo láti ṣerú ẹ ibi táwa wà yìí kò sọ máa gbèrò gbogbo everybody ló wà pa nǹkan tá à ń sọ fún yín nìyẹn tá a bá gba Yorùbá kò ní sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ìwọ tó tẹ̀ sọ pé ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di àgbèrò a máa wáṣẹ́ fún ẹni because iṣẹ́ máa kọ́ lẹ̀ lọ bìbà. bẹ́ẹ̀ ni ó wà ní France ọlọ́ngbógun òun sọ pé ká máa bọ̀ ńlé ẹ lọ sọ̀rọ̀ ẹ wọ́n Nàìjíríà Jagaban ló lè ṣe Jagaban tó yẹ kó ti gbó bàbá yẹn máa ṣubú láìpẹ́ ìkan tá ń sọ fún yín nìyẹn bàbá tí ó lè mú fúláàgì dání kó mú fúláàgì dání báyìí ọwọ́ ẹ̀ máa gbọ́n ni ẹ̀yin wèrè à ń sọ fún yín ẹ kó kọlà ewé ló kọlà sẹ́kọ̀ọ́ Yorùbá ti dúró tán Yorùbá kò sún mọ́ Yorùbá ti jí lójú oorun àwọn kan wá sọ pé kò sí ìṣọ̀kan ìṣọ̀kan wọn ní òsì. àwọn ọba yín jiyàn Jagaban is your next president fine ẹ máa bá Nàìjíríà lọ nǹkan táwọn sọ fún yín pé àwọn fẹ́ gba ilẹ̀ wa ilẹ̀ Yorùbá ibi tá a ti sàn wá bí omi àmì legacy I won't block you talk to me tó bá fẹ́ kí n wá sí France màá wá sí France kájọ dúró kì í ṣọ̀rọ̀ ọjà kì í ṣọ̀rọ̀ ariwo kájọ wá jókòó one on one ọ mo lè pè é sórí ètò kájọ wá sọ kí ni nǹkan tó rí for over 62 years kò sí náà no database no infrastructure no road flooding nìyẹn everywhere kò síṣẹ́ fún àwọn ọmọ wa wọ́n jáde yunifásitì kò máa síṣẹ́ wọ́n sọ àwọn ọmọ wa dé lóṣù àwọn bàbá wo lè lọ sóko mọ́. Bẹ́ẹ̀ni shit hole country Nigeria shit hole flood everywhere ṣáyẹn ò rí ni they do it on purpose bẹ́ẹ̀ni a ti gbà wọ́n ní ẹbí
a fún wọn láṣọ ìgbà tó ọ̀rọ̀ aṣọ wọ̀ a fún wọn lómi ìgbà tó òrùn gbẹ̀ngbẹ̀ wọn àwọn lọ́wọ́ kojú ogun tí wà ń sìn àwọn lọ́wọ́ ń kí fún àwọn náà bá wa jà náà fẹ́ bí pa irán mi ó wá nínú ẹ̀mí sọ̀rọ̀ mi ò ń ṣọmọ àlè apáta pààrà ló ń sọ̀rọ̀ gbogbo yín ẹ parun tìrantìran ni gbogbo yín ẹ ní kú síbi táṣọ yín wà. bẹ́ẹ̀ ni olówó yẹn máa tán rẹ̀ máa ní do you hear what olówó just said? You mumu never do, your mumu never do. Ó ń tán rẹ̀ ni o tani mú ẹ̀ ṣé mi ló ń bá wí àbí olówó tó yẹ pé ó ti tarun ẹ̀ ìran Fúlàní ni mi ò bá wí náà Fúlàní olólùwò ọmọ àlè ni ṣé bó ti wà Canada rí ṣé gbogbo iṣẹ́ gbaná lẹ́ ń ṣe àwọn ọ̀dẹ̀ iṣẹ́ fraud ta ló fẹ́ síbẹ̀ ta ló folówó síbẹ̀ ṣé kìí ṣe ògúnlérè ni àwọn ọ̀dẹ̀ aláǹsọ fún yín pé kí Yorùbá kó dá dúró bẹ́ẹ̀ ni ọmọ àlè ni legacy ọmọ àlè ó ti sọ lẹ́nu ọlẹ́ tó sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ ni kọ́tà ń sọ fún ẹnìyẹn àní kò tó báyìí fáìtì ni màá wá UK ni mo wà màá wá sí France kì í ṣe kọ́ tó jìnnà tí bàbá flight lọ màá bá road lọ ẹ̀yàwó APC olè PDP wọ̀bìà gbogbo yín ẹ ní kú síbi táṣọ yín wà aláǹsọ fún yín pé kí Yorùbá kó dá dúró ṣé bí France ló wáyé ṣé bí France ṣe rí ní location náà rí àwọn ọ̀dẹ̀ a sọ fún yín political talk ní gbogbo wọn ṣe bọ́ ọmọ ajá MC ni ajá MC ni náà gbogbo wọn lánàá gbogbo tọ́yín bẹ́lẹ̀ gbogbo tọ́yín ó ń bẹ́lẹ̀ gbogbo tọ́yín evidence yẹn wà nílẹ̀ bíbá kọ́tà ń sọ fún yín nìyẹn kì í ṣe bẹ́ẹ̀ ni mò ń lọ lẹ́nu it's totally mad ó wá wá sórí platform mi ó máa nígboyà mi ò ní block yẹ after the show màá ṣe wá ka gbogbo comment tó comment mò ń bá mi ò tí ì dé gbogbo yín ẹ parun tìrantìran ni aláṣọ fún yín Yorùbá ó dúró tìkọ̀ràtìkọ̀rà àfọ́kù gòdì àfọ́kù gòdì Yorùbá a lè kí ẹsẹ̀ gbọ́dọ̀ ká tó wá máa kígbe òtútù ikú wa àjọkú awẹ́ wa àjọgbà bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ kó máa yé wọn o. ẹ jẹ́ kó máa yé wọn a lè tí ẹsẹ̀ gbọ́dọ̀ ká wá máa kígbe òtútù. Yorùbá nation láti dúró. Yoruba nation has come to stay. Bẹ́ẹ̀fẹ́ bẹ́ẹ̀kọ́ Yorùbá ó ti dúró. Mo máa ń sọ bàálù tó ti fò ní kò sẹ́dá láàyè kan tó lè dá dúró. Kí ló dé gan? Tipátipá ni. UK gan ti mọ̀. Ṣé ẹ lè fẹ́ gbọ́? Legacy. Ẹ̀yin máa lè. Tẹ́yìn pé wọ́n Nàìjíríà. UK gan ti mọ̀ pé Yorùbá ń lọ. Bẹ́ẹ̀ni ṣé rò pé ojúmọ́ fọ́ ni ṣé rò pé wọn ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ ni wọ́n fẹ́ ká dìde ni tábà ti lè dìde ẹ wò rálì yẹn ń bọ̀ ẹ túyáyá rálì yẹn ń bọ̀ gbogbo wọn máa sáré wọn máa làágùn millions kó jáde mo máa sọ ẹ má jẹ́ ká fi ìbẹ̀rù sí àwọn èèyàn wa ká fi ìbẹ̀rù sí wọn lọ́kàn kí gbogbo yín dìde. Wọn ò lè pa gbogbo wọn ò tẹ̀ tráyẹ̀ ní wọn ò tẹ̀ bí bàbá wọn dá kán gbébọn kó sọ fún àfẹ́yìn ìbọn ìbọn náà ti ṣe irú ẹ̀ gbogbo àgbáyé ti mọ̀ ṣé ẹ lè fẹ́ gbọ́ rally tó ń bọ̀ yẹn bá ṣe ń ṣe ní France la máa ṣe ní Italy bá ṣe ń ṣe nílẹ̀ Yorùbá la máa ṣe ní Germany bá ṣe ń ṣe ní Germany la máa ṣe ní UK bá ṣe ń ṣe ní UK la máa ṣe ní Italy we shut the whole wide world. About shut everything down.
wọ́n á mọ̀ pé yes Yorùbá ti dé ilé yá ọmọ Yorùbá. Yoruba nation has come to stay. Bamidele ṣàfìrí you. Ayọ̀bámi ṣàfìrí you. Dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀. Dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀. Ẹ lọ ṣàgbéjẹmọ́wọ́. Ẹ lọ ṣàgbéjẹmọ́wọ́. Ó gbàyàwó ẹ̀. Ó gba step sọnù ẹ̀. Ẹ ti kó gbogbo ní ẹ̀. Ṣáyé ń ṣe yìí ni. Ṣọmọ ń bá èèyàn jẹ́ kó tó fa nìkan yá ni. Mò ń bèrè lọ́wọ́ ẹ ṣàfìrí yù. Bámidélé Ayọ̀bámi ṣàfìrí yù. Ẹ̀gbọ́n àtàbúrò ni. A sọ fún yín pé evidence ń bẹ nílẹ̀ bíbá. Kí lẹ lọ ṣe nílé wọn? Ṣé bí uncompleted building ló yẹ kẹ́ gbà? Ẹ máa lọ gba gbogbo lé mà ni. Ẹ tún gba gbogbo cars. Ṣáyé ń ṣe yìí ni. Mò ń bèrè lọ́wọ́ yín. Kì í ṣe yìí tẹ́ ń wò mí o. Mo mọ̀ pé ẹ̀yin ọlọ́gbọ́n lẹ́wà mi tẹ́ wà. Ẹ̀yin amòye ọmọ Yorùbá àtàtà ló dúró tán ló ń wò mí. Kí ni general ṣe fún yín gan? Ó lóun ò bá yín ṣe mọ́. Ó lóun ò bá yín ṣe mọ́. Lẹ́ẹ̀ máa fi gbógun. Ìjọ tí bàbá yẹn fi sọ̀rọ̀ lórí social media àti báyìí máa lẹ́ tí ń gbógun. Mò ń bọ̀, mi ò tí ì dé, ẹ jẹ́ kí n play fídíò yìí fún yín. Gbogbo yín ẹ parun tìrantìran ni. À ń sọ fún yín ẹ fẹ́ olóòótọ́ nílùú yẹn. Ẹ fẹ́ olóòótọ́. Ẹni tó bá ti sọ òtítọ́ ẹ máa lépa ẹni. Ìlú òṣì, ìlú jágbajàgba, ìlú ìyà. Mo ń bọ̀. Mo fẹ́ play fún yín ni o. Mo ń bọ̀ o. Ṣẹ́gun Bolarinwa, General Ṣẹ́gun Bolarinwa. Mo kí gbogbo ọmọ Nàìjíríà pátákó. Àwọn Yorùbá lè sàn mo kí yín. Ṣé ń gbọ́ kí ẹ tẹ́ bá ń gbọ́ ẹ máa type yes. Ẹ bá mi type yes tẹ́ bá ń gbọ́ fídíò yìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú mi o. Àti January tí wọ́n ti wá gbọ́mọ mi lọ́lẹ́lẹ̀ mi náà ti wà ní àhámọ́ ilé o. Mi ò lóko mi ò lódo. Inú ilé mo jókòó sí oríṣiríṣi lójú mi dẹ̀ rí. Hello, tẹ́ bá ń gbọ́ fídíò yẹn ẹ jọ̀ọ́ bá mi type yes yes. Ṣé ó loud? Ṣé ń gbọ́? Because mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ Bámidélé ṣàfìrí yìí ni mo fẹ́ sọ. Àti Ayọ̀bámi ṣàfìrí yìí. Kẹ́ fi bàbá yìí lẹ̀, general yìí lẹ̀. Ọmọ Yorùbá ni o, kì í ṣe bòròrò. Gbogbo ọmọ Yorùbá láti dìde. Bẹ́ẹ̀ ni. Because gbogbo nǹkan tá ń sọ yìí, ó là ń sọ yìí pé kí Yorùbá ká múra wá. Ṣé báwọn Fúlàní nìyẹn caliphate? Ibo ni Bíákì àríwá lẹ́ni. Pẹ̀lú gbogbo fìtínà tán fìtínà Yorùbá, wọ́n sì ń sọ́pọ̀tì ara wọn ni. Ẹ jẹ́ ká dìde. Nǹkan tí mo sọ ni pé mo fẹ́ play fídíò yìí fún yín. Tẹ́ bá ń gbọ́, ẹ bá mi type yes yes. Ẹ jọ̀ọ́. Ṣẹ́gun Bolarinwa, General Ṣẹ́gun Bolarinwa. Mo kí gbogbo ọmọ Nàìjíríà pátákó. Àwọn Yorùbá lè sàn mo kí yín o. Ẹ ṣé o, mo dúpẹ́ o. Gbogbo àdọ́wọ́lé yín ni ó máa yọrí sí rere o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú mi o. Àti January tí wọ́n ti wá gbọ́mọ mi lọ́lẹ́lẹ̀ mi náà ti wà ní àhámọ́ ilé o. Mi ò lóko mi ò lódo. Inú ilé mo jókòó sí oríṣiríṣi lójú mi dẹ̀ rí. Nínú ilé tí mo wà. Gbà mí wọ́n máa kànlẹ̀kùn tá a bá lọ yọjú àlérí wọn. Lóru Ọlọ́run ọmọ ṣàánú fún mi. Ó tiẹ̀ ti wá sú mi. Mi ò ní bàlẹ̀ ọkàn nínú ilé tí mo wà o. Àtìgbà táwọn Yorùbá nation ti wá ṣe mítìnì máa ní wàhálà yìí mà ti bẹ̀rẹ̀.
ó dẹ̀ mọ̀ ní á ní kí wọ́n mọ̀ wá nígbà tí wá sínú ilé ìjìyàn ti wá sí mítìnì ní wàhálà ti bẹ̀rẹ̀ o mi ìwà mọ tó dá lọ́wọ́ wọn o ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o ọjọ́ sán. Bamidele ṣàfihàn yìí ayọ̀bá mi ṣàfihàn tí màmá yìí tó bá jẹ́ màmá yìí kí ló fẹ́ ṣe lórí ẹ̀ ìyá àgbàlagbà màmá yìí ló ní ilé tí ẹ gbà yẹn màmá yìí ló ní General Abiodun Bolarinwa ó kò bá wọn tún ilé yẹn ṣe ni refurbishment kó tún ilé ṣe bóyá ibì kan wó bóyá ibì kan dẹ bóyá ibì kan ó sẹgbẹ General àwọn ló ṣe ilé yẹn ojú kòkòrò kọta ń sọ nìyẹn ojú kòkòrò ó lóun ò bá yín ṣe mọ́ ó lóun ò bá yín jẹ mọ́ àmọ́ ẹ ti jọ jẹ lẹ́wẹ́rẹ́ ẹ ti gbéra yín nírìn àjò bẹ́ẹ̀ tó wá padà wá sílé ọmọ onínàkúnà ni nínú Báíbù ó jayé lọ ó gbádùn lọ ó ṣe fàájì lọ ìgbà tó yá Elédùà ó kó sí inú ó padà wá sílé ìyẹn ló dífá fún General Bolarinwa ó padà wá sílé ó lóun ò ṣe mọ́ ṣe tipátipá ni ṣe by force ni ẹ gba gbogbo ẹfìtì ó tún gba ìyàwó ẹ Bamidele ó tún lọ gbálé fún ní kóòtù gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wa tẹ́ bá jọ ní àsù tẹ́ bá jọ ní issue ẹ settle ẹ̀ láàrin ara yín because ó ti ń go far ẹ rántí ẹsẹ̀ mẹ́fà gbogbo yín ẹ̀san ń bọ̀ lórí yín o ẹ̀san ó ń bọ̀ lórí oníkálukú bó ṣe dáadáa ẹ̀san ń bọ̀. Someone quote and I read, what goes around always comes back around. What goes around always comes back around. Someone quote and I read, behind every successful man, always a woman. Always a woman. Tí gbogbo kan bá ń dùnnú lé, obìnrin ni káyìn. Bẹ̀ Bílíkísù ó máa wo obìnrin. Ìwọ ọ̀dàlẹ̀lẹ̀wò gbogbo yín. Ẹ kọ̀dí nínú yọ̀. Bílíkísù. The last time tí mo sọ̀rọ̀ nípa yín. This is second time. Tó bá bá fi di third time. Gbogbo ẹ fi tí la máa gbé jáde. Bẹ́ẹ̀ni. Ìwọ tó dẹ̀ pé rẹ lọ́yà Rótìmí Oyèdépò. A ní kò sóòtítọ́ nílùú yẹn. Tẹ́ bá wo fídíò bàbá yìí General Bolarinwa Abiodun ìgbà tí bàbá ti sọ̀rọ̀ lórí Nàìjíríà lórí Tinubu ó mà ga o ó mà ṣe o kí ló dé tẹ́ fẹ́ òtítọ́ náà wọ́n ní ní àtètè kan ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ẹ̀yin yóò mọ òtítọ́ yóò sì sọ yín di òmìnira kí ló dé tí location náà ń hate òtítọ́ ẹ ṣe rántí ẹsẹ̀ mẹ́fà gbogbo wa màlámákú
ṣe bí Ṣàgárí nìyẹn pẹ̀lú gbogbo atrocity tó commit àwọn ta ló ń gbé bẹ́ẹ̀ àwọn arọ àwọn màá ló ń gbé bẹ́ẹ̀ ilé yẹn ti bu abẹ́ẹ̀ rí lórí social media mi ò kàn ní táìmù ní ìbá fi gbogbo ẹ̀wọ̀n yìí pátápátá kó má gba àsìkò wa Ṣàgárí ìgbà tó máa wá sí ilé yẹn gbogbo the whole wide world shake bẹ̀lẹ́ nìkan ta ló ń gbé bẹ́ẹ̀ ó ti bu Abacha nìyẹn wọ́n sí bí ẹni tí ó bí ìfúgan bó ṣe ń sin ajá ó ní ìjù lọ ológbò ó ní ìjù lọ pẹ̀lú gbogbo atrocity yìí ẹ̀ mọ̀ pẹ́sẹ̀ ń ké Abacha pẹ̀lú gbogbo owó tó kó jẹ tó kó ná ẹ̀ mọ̀ iye atrocity tí Abacha tó commit Aso Rock yẹn àṣírí ẹ̀ ṣì ń bọ̀ bẹ́ẹ̀ ni dùgbẹ̀dùgbẹ̀ yẹn sẹ́ tó bá jábọ́ ha gbogbo yìí ẹ kọ̀dé nínú yọ kọ́tà ń sọ fún yín nìyẹn tá bá gba Yorùbá wa ìwọ tó bá wúwàkuwà tó lọ dó ayaláya lásán ẹ̀wọ̀n ló máa lọ àbí wọ́n tá bá gbámú tó kọ̀ pààyàn pípa la máa pa á bẹ́ẹ̀ ni ìwọ tá bá mú tó lọ ṣe ritual pé o fẹ́ máa fìyàn ṣòwò a máa pa lẹ́sẹ̀kẹsẹ̀ ni because law máa wà ẹni tó bá fi idà pa ni idà náà la ó fi pa á kí ni Bolarinwa ṣe ẹ balẹ̀ jẹ́ ẹ bọ̀nà jẹ́ ẹ tún lé màmá àgbàlagbà ẹ tún lé síta ìbọn náà ti ṣe wẹ̀ mọ̀ bí ẹ lẹ́rẹ̀ẹ́ ni o Bolarinwa sorry Bamidele Ṣàfíríyù Ayọ̀bámi Ṣàfíríyù Bílíkísù àbíàgbà ni ẹ táàbùdọ̀ pè lábíàmọ́ ṣe lórí peanut náà ìwọ tó yẹ kó rọgbà yìí general ìhà tó máa dúró tán ẹ wá lọ gbìmọ̀ in caucus ẹ gba gbogbo ogun ẹ lórí kíni o tún wá dúró o tún láyà Bámidélé yẹn ló tún wá lọ ta sí ojú gbà mí ti fún ẹ ó yẹ kó sọ ẹ lóko pa ni gbogbo yẹn la máa sọ gbogbo yẹn ká bá gba Yorùbá tó bá dúró gbogbo yẹn ló máa wà lọ ìwọ tó kọ gbọ́n ọmọ kékeré tó lọ rẹ́pù ẹ̀ ó máa kú sẹ́wọ̀n ni ìgbà tá bá fi ẹ́ sẹ́wọ̀n tó lo many years síbẹ̀ tó bá jáde wà gbọ́n rẹ́pù ni ìlú tí mo wà kóbìnrin kó wá wọṣọ kan aṣọ tó lè wọ ní location náà kó wá lọ tẹ̀ díẹ̀ ọkọ̀ lọ fọwọ́ pa ní ìdí tí ẹ gbé nìyẹn ó ti lọ nìyẹn kọ́tà ń sọ nìyẹn Yorùbá tá ń sọ yìí àjàjà ẹ̀sìn a ní kílẹ̀ Yorùbá kó dá dúró ni ká padà wá síbi tá ti sọ wá pé omi àmù àjàjà ẹ̀sìn ẹlẹ́sìn máa ṣe tiẹ̀ nǹkan tó bá wù ẹ́ ni máa ṣe nǹkan tó bá wù ẹ́ ló máa ṣe kò sí wàhálà ń bẹ kó tá ń sọ fún yín nìyẹn bí mo ṣe wà mo lè sọ pé mo fẹ́ máa ṣiṣẹ́ ṣe kò sẹ́ṣẹ̀ ń bẹ ẹ má jà kanra wa because if you go before ìṣẹ̀ṣe là ń ṣe àwọn bàbá ńlá wa kí la wá ń sọ àwọn kan sọ pé ìṣẹ̀ṣe ókè mo fẹ́ sọ fún yín ká mú owó sìn ká mú owó ká wá fi sórí Bible àti Quran mo ń sọ fún yín ni o ẹ jẹ́ ká fi ọgbọ́n yẹn wò ó owó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa mú ká wá fi owó ká wá pèlò àwọn kankan bíi kíní kankan ṣé mi àwọn jùjú yẹn ká wá gbé owó yẹn síbẹ̀ wọ́n jọ láàtẹ̀yàn ni kò sẹ́ni tó máa mọ owó yẹn
kákọ̀ sáré prepare ká fọ ẹyin síbẹ̀ ká gbàtà síbẹ̀ ká fi epo síbẹ̀ ká fi everything síbẹ̀ ká fi gbogbo àwọn gbá yẹn síbẹ̀ ká wá kó owó ká wá kó lé orí àwọn ìṣẹ̀ṣe yẹn kò sẹ́ni tó máa débẹ̀ mo sọ fún yín ni. tí Yorùbá tó bá dá dúró ìwọ tó fẹ́ jẹ prime minister tó fẹ́ jẹ ambassador gbogbo yín ẹ máa búra ni. bẹ́ẹ̀ni ẹ máa búra because ibi tá ti sọ wá bí omi àmì ni oníkálukú ló ní kọ́ṣọ́ tiẹ̀ gbogbo ìdílé tí mo wà ìdílé tèmi mo ní kọ́ṣọ́ tiwa ẹ má jà tọra wa because ọmọ Yorùbá ni mí Yorùbá ni bàbá mi Yorùbá ni màmá mi ọmọ Ọ̀yọ́ ni mí apátápára ìgbẹ́ tí ọmọ yẹ ti kì í mú giloko òjò pàṣẹkẹrẹ máa ti bà. Ìjáyà mọ́ kí ẹ ìjáyà general àwọn ilé dúró tán bẹ́ẹ̀ ni ìjáyà ó já wọn láyà ó já Buhari láyà dead or alive. Kí la wá sọ? Àjàjà ẹ̀sìn ẹ̀jẹ̀ kó máa yé yín o. Àwọn kan wá sọ tá bá gba Yorùbá kíní kan orí adé kan orí olókùn kan kí ló orí olókùn. Ibi tá a ti sọ wá bí omi àmú nìyẹn orí olókùn tẹ̀lé nìyẹn báwọn obìnrin wá ṣe máa ń wé gèlè nìyẹn. Ẹ̀yin ọ̀sìnwé kankan ẹ wá jáde ẹ bá sọ̀rọ̀ jìnnì àní kílẹ̀ Yorùbá kó dá dúró kílẹ̀ Yorùbá kó dá dúró nǹkan tá à ń sọ fún yín ni ẹ̀yin bàbá yìí ẹ lọ jáwọ́ ẹ kò kọlà ewé ló kọlà sẹ́kọ̀ ẹ sọ kó gòt ẹ kàmá sùúrù wo ni ẹ tábà fi lè declare lásán wo bí bàbá Fúlàní dá bẹ́ẹ̀ ni confam ni mo sọ yìí. So kí ni mo sọ lórí Bolarinwa ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde ẹ jọ̀ọ́ mò ń bẹ̀ yín ni ẹ má jẹ́ kójú tì wá Abba Kyari ibo ló wà lẹ́nìí bàbá yìí ó jáde lórí kẹsẹ̀ gbogbo yín lẹ́ máa ti gbọ́ lórí social media tẹ́ bá fẹ́ kí tún play máa tún play kí gbogbo yín gbọ́ ẹ jẹ́ kí tẹ̀ play fi. Ìlú jágbàjàgbà ìlú òṣì ìlú rédèrèdè Enter to Bluetooth. Bluetooth connected. ayọ̀ ní kíní táwọn obìnrin mi fi ń yanu ìlànà ọlọ́wọ́ mẹ́ta onígi yẹn tó bá ti ń jáde lọ ó máa yà kí bọ́ àárín rẹ̀ tó bá ti wéjèlè mọ́ kò sí irú mọ́tẹ́lẹ̀ yìí tó lè ta. ó ń gbọ́ Eddie Musa Gagash Kọ́nẹ́kúrè Bishimagaji and Bamayi himself. Because since Abacha is there, let's kill Abiola so that the question will be balanced. But the better answer is that Ashotabela won't be a call of Kwasho, the one dollar show dollar. Abu Salam, you know what he did? Montoshe Abu Salam Abubakar Montoshe, Apaniyan, Lawarabi. Ó ti báyìí yóò bá jẹ́ kọjá ibi tó yẹ lọ. That day, Tabela kú. The death has not announced to any of us couple Boko Abatiku. Plane to one day, Tabu Salam order for. There is a money, Tabalati CBN in there. Don't share family. They should go back to the record. Tabelaku, or what to that in CBN.
that very day and the following day government will have go jáde ní CBN kí ló fowó yẹn ṣe owó ẹ̀mí Abiola ni. Let Abu Salam Abubakar, former commander-in-chief GCF, let him come and defend the death of M2 Abiola. Babangida ní ọkàn láti gbé ìjọba yẹn lẹ̀ ṣùgbọ́n. ṣe ti gbọ́ ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ tí General Abiodun Bolarinwa tó sọ last àtìgbà iná ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ àdèmọ́ tó wá ń di ọ̀rọ̀ yìí Jagaba ni Ògúnlérè ó máa yàgbẹ́ gbẹ̀yìn ayé ẹ̀ ni. Kí ló dé tẹ́ hẹ́ẹ̀tì òtítọ́ kí ni Bolarinwa ṣe fún yín? Ẹ tún fi síbi tẹ́ ibi tó wà ẹ tún gbógun ti màmá kí ló ń ṣe lé màmá yẹn àfi ká máa gba ogun ológun àfi ká máa dìtẹ̀ àfi ká máa purọ́ lórí irọ́ náà fi build Nàìjíríà ẹ parun tìrantìran ni aláǹsọ fún yín ó bọ̀ àwọ̀ládẹ́ẹ̀dẹ́ ó ti ń rúgbó bọ̀ alẹ́ máa sáré ẹ máa làágùn à ń sọ fún yín ẹ̀yin wèrè. ẹ máa sáré ẹ máa làágùn ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ gbọ́ fídíò yìí again lórí kéèsì Bolarinwa mo fẹ́ kẹ́ gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ má jẹ́ ká wò báyìí mo máa ń sọ kò sẹ́ni tó perfect in life even me I got my own weakness kò sẹ́ni tí ò ní weakness Elédùà nìkan ló perfect in life bẹ́ẹ̀ ni Elédùà nìkan ló perfect ẹ má jẹ́ ká wo bàbá yìí báyìí mò ń bẹ̀ yín ni ẹ jẹ́ ká dìde bẹ́ẹ̀ ni aláti help ra wa àní nǹkan tá à ń sọ nìyẹn àwọn kan máa sọ pé kò sí ìṣọ̀kan wọn ní òsì ìṣọ̀kan ti dúró dúdú lọ́sọ̀ọ́sọ bẹ́ẹ̀ ni dúdú lọ́sọ̀ọ́sọ nǹkan tá à ń sọ fún wọn nìyẹn nǹkan tó ń bí wọn nínú yẹn ṣé ẹ mọ̀ pé gbogbo wọn ti wọ gúrúùpù oníkálukú ni àwọn tá a mọ̀ sí location 9 ta ló wà ń díẹ̀ Jagaba ni ó ní abẹ́ ti gbàgbé ni I will fight dirty ṣé ẹ mọ̀ pé Elédùà olóńgbà ọ̀rọ̀ sọ lẹ́nu wọn ṣé ẹ rí pé confis.com wọn ti wà gbogbo ẹ̀ tí ń rú gbogbo abẹ́ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ni confis.com ni gbogbo wọn wà bó ṣe wà ẹ jẹ́ kí n play fídíò yẹn fún yín. ẹ máa gbà wá wọ́n mà ti lọ ilé Ṣẹ́gun Bolarinwa kọ́mìnrin Ṣẹ́gun Bolarinwa wọ́n mà tún ti lọ ilé ìyá àti bàbá ẹ̀ wọ́n tún ti lọ kẹ́rù ẹ̀ bọ́ta wọ́n ti lọ kẹ́rù ìyá ẹ̀ bọ́ta nínú ilé tí ìṣe ti wọn ẹ gbà wá wọ́n ti fẹ́ talé mọ́ ìyá oníyà lórí wọ́n ti fẹ́ talé mọ́ ìyá oníyà lórí ẹ gbà wá lọ́wọ́ wọn gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà ẹ gbà wá nínú nílé ẹ̀yìn ìjọba Nàìjíríà láì. Màmá wa ibi tẹ́ ti ṣe mistake nìyẹn o Nàìjíríà kẹ kò sí nǹkan tó jẹ́ Nàìjíríà mọ́ Nàìjíríà ò jìyà mọ́ nǹkan tó bí mi nínú nìyẹn Yorùbá ló lè ṣe Yorùbá nation has come to stay ẹ má máa dárúkọ Nàìjíríà mọ́ ìlú òṣì ní jágbàjàgbà ni ẹ máa bọ́rọ̀ yín lọ. ọmọ náà ní ìṣe bóyá pé Bolarinwa kọ́ ló nílé Ṣẹ́gun Bolarinwa kọ́ ló nílé ilé ìyá àti bàbá ẹ̀ ni láì ṣe pé òun ló nílé kí lè fẹ́ gbalé lọ́wọ́ yóò níyà fún ẹ fẹ́ pa yóò níyà sáyé ẹ gbà wá lọ́wọ́ wọn ẹ gbà wá gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ gbà wá lọ́wọ́ wọn ẹ gbà wá má jẹ́ kí ìyà ìjẹ ṣe kọ́mìnrin Ṣẹ́gun Bolarinwa ẹ má jẹ́ kó jẹ ìjẹ gbé wọ́n gba ìyàwó lọ́wọ́ wọ́n tún fẹ́ gba ọmọ lọ́wọ́ wọ́n tún fẹ́ gbalé lórí ìyá àti bàbá ẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run ká ẹ bẹ̀rù Ọlọ́run Ọlọ́run á mú yín ẹ bẹ̀rù Ọlọ́run á mú yín àtúbọ̀tán yóò ní dá ẹ gbà wá gbogbo ọmọ Nàìjíríà àròjọ yín fún kú àròjọ yín fárùn nígbà tí kì í ṣe ilẹ̀ nílé ó lè ní yín ṣé ilẹ̀ nílé tẹ́ fẹ́ tà ilé yìí oníyà ilé bàbá oníbàbà tí wọ́n ṣiṣẹ́ fún tẹ́ fẹ́ tà mọ́ wọn lórí ẹ̀ tí mọ kọ́kọ́ ẹwà mẹ́rù
wọn ẹ lọ dá síta ẹ lọ kó síta ìtàlẹ́ onílé lẹ́yìn ẹ̀ ìjọba Nàìjíríà àwọn tó bá wa dá máa bá wa dá ẹ̀yẹ́ máa wòran. ìyá wa ẹ ṣé inú máa ń bí mi gan o mi ò ń ṣe ọmọ Nàìjíríà ẹ jẹ́ kó máa yé yín ọmọ Yorùbá àtàtà ni mí gbogbo àwọn tó wà lórí ètò yìí ọmọ Yorùbá àtàtà ni wọ́n ẹ má máa dárúkọ Nàìjíríà ìlú òṣì ìlú jágbajàgba tẹ́ bá fẹ́ ṣe fídíò next time don't mention Nàìjíríà ìlú òṣì ẹ wo kọ́tọ́ ṣe fún Ìgbòho Bolarinwa nìyẹn general ṣó fàdíyà ni ṣó pààyàn ni tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ next time ẹ máa dárúkọ ọmọ Yorùbá àtàtà kọ́tà fẹ́ gbọ́ nìyẹn kò sí nǹkan tó jẹ́ Nàìjíríà mọ́ Elédùà ti fa ògo Nàìjíríà ya Elédùà ń bínú sí Nàìjíríà àwọn aláìṣẹ̀ wọ́n ti gbẹ́nu wọn légbodò bẹ́ẹ̀ ni Elédùà ń bínú ká máa padà lọ sí ilẹ̀ wa tí ṣe ilẹ̀ òmìnira ilẹ̀ tó kún fún wàrà àti oyin ká máa padà lọ síbẹ̀ ibi tá ti ṣọ̀ wá bí omi àmù next time don't mention Nigeria kẹ lóṣì ìlú jágbajàgba ìlú rédèrèdè ìlú jagbadantis àwọn kan wá sọ pé àwọn fẹ́ kú síbẹ̀ wọ́n lọ lé Ìgbòho wọ́n tún promise ẹ̀ lówó wọn ò fún lówó yẹn àwọn sọ pé wọ́n Nàìjíríà ẹ̀ bó ní wọ́n Nàìjíríà ló wà wọ́n Nàìjíríà ẹ máa fi parun ni wọ́n Nàìjíríà to my food ẹ ṣeré wọ́n wá sílé Ìgbòho ẹ bọ̀nà jẹ balẹ̀ jẹ ẹ bá gbogbo ẹ̀ jẹ bàbá yìí sì dúró Ìgbòho ó yẹ ká máa bọ́ ni bẹ́ẹ̀ ni ó yẹ ká máa yìn ni ṣebí pa Ìgbòho ni ṣebí pa Bọ́lárìnwá ni mò ń bèrè lọ́wọ́ yín abẹ́ ń sùn òtítọ́ yìí ni wọn ò fẹ́ àní ká bọ́ lóko ẹrú ká bọ́ lóko ẹrú Facebook, I don't have the copyright. This is my program. Ìgbòho ọkùnrin gbìgbìgbì ọkùnrin tó dúró tán ẹ jọ̀ọ́ ká dìde ká ràn Bọ́lárìnwá lọ́wọ́ ká dìde bẹ́ẹ̀ ni ká gbé protest kì í ṣe ní àrífín Bọ́lárìnwá Abíọ́dún kì í ṣe ní àrífín ẹni màmá arúgbó jáde màmá àgbàlagbà ẹ̀kọ́ tá ń sọ nìyẹn no equal right ibo náà ti ń ṣerú ẹ̀ ṣé ilé yẹn lọ ní kẹ́ lọ gbà ni àbí street yẹn lọ ní kẹ́ lọ ni ṣé bẹ̀rẹ̀ lọ àwọn ọ̀sìn wí gbogbo this second time tí máa jáde again tí máa sọ̀rọ̀ lórí ẹ̀ tó bá máa fi di third time wàá yàgbẹ́ sí ṣòkòtò Bámidélé Ṣàfírù Ayọ̀bámi Ṣàfírù ẹ máa yàgbẹ́ sí ṣòkòtò bẹ́ẹ̀ ni a máa tú àṣírí gbogbo yín ẹ̀yin wèrè èyí tó kó rẹ̀ ní Rótìmí Oyèdépò lọ jáwọ́ ní gbogbo òṣì tó ń ṣe ìrarùn lẹ́ ń ṣe gbogbo yín ẹ̀ ń rùn ẹ̀ ń stink gbogbo yín ẹ̀rùn ẹ̀ stink kìí ṣe yín tẹ́ ń wò mí o kìí ṣe yín ọmọ Yorùbá tata o kìí ṣe yín ọmọ Yorùbá tẹ́gbọ́n tán àwọn ọ̀dàlẹ̀ àwọn ọ̀jẹ̀lú ó lóun ò bá yín ṣe mọ́ ṣé tipátipá ni ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí gbógun ẹgbàyàwó ẹ̀ olótọ́jú ọmọ ẹ̀ ọkọ ẹ̀ bó ṣe tírìtì ẹ̀ you know Bilikisu Bọ́lárìnwá ó dẹ̀ gbà ẹ́ ó sanwó orí ẹ̀ he pay your dowry and
and you're still doing shit around. Irú yín can international and to gbẹ̀mí and to delete here. Confirm ló sọ fún ẹ. Nigeria ò ṣì tẹ́ máa pariwo Nigeria. Gbóni Nigeria wa. Bàbá ń sọ nìyẹn tí Yorùbá bá dúró kò ní sí gbogbo shit mọ́. Èyí wèrè. Kó tó yẹ kó rò wá, kó dúró ti Bolarinwa, kó ní yes, kò sí nǹkan tó máa ṣe. Obìnrin ọlágbára. Ìtòrí ẹnu ọ̀ṣì disrespect obìnrin. I will never disrespect obìnrin. Talk less of àwọn àgbàlagbà. Ẹ máa wo àwọn àgbàlagbà wa. Wọ́n wá tọrọ bára. Wọ́n bèrè owó. Níbo ló ti ṣẹlẹ̀? Ọba aládé ni wà náà. Gbogbo yẹn kò sí kọ́ra, kò sí database, no infrastructure, no electricity. Ẹ yá wèrè ni. Kì í ṣe ìtẹ́ ìwọ mi o. Àwọn ọ̀sẹ̀wé Nàìjíríà ló ń bá wí. Mo mọ̀ pé ìtẹ́ wà lórí ètò ọmọ ọlọ́gbọ́n ni yín. Ọmọ òye ni yín. Ọmọ ìmọ̀ ni yín. Tí bá ti rí yín nínú máa ń dùn ni. Àníṣe mo máa ń sọ, mo ní tí bá tún fẹ́ tó ayé wá, Kélédùà kó dá mi ní Yorùbá. Bẹ́ẹ̀ ni, a ní àṣà, a ní èdè, a ní ìwà. Jẹ́ kí play ilé fún Ìgbòho ṣá, ọkùnrin takuntakun. I don't have the copyright. Facebook. Bẹ́ẹ̀ni, Ìgbòho ṣá, oró bàbá dámì ni. Ẹni tí Fúlàní gbọ́ tó yàgbẹ́ sí ṣòkòtò. Ìgbòho mo kí ẹ ọkùnrin takuntakun, ọkùnrin tó dúró tán. Àwọn wà lẹ́yìn ẹ o, bẹ́ẹ̀ni, a dúró tán, máa tàtà ní mí. Bẹ́ẹ̀ni, ọmọ Yorùbá ní mí. Yorùbá ni ìran mi, Yorùbá ni bàbá mi, Yorùbá ni màmá mi. Bẹ́ẹ̀ni o. Wọ́n máa sáré, ẹ máa làágùn nǹkan tá à ń sọ fún ènìyàn. Ẹ jọ̀ọ́ lórí ti Bolarinwa, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká dìde. Ẹ jẹ́ ká dìde ká ràn bàbá ẹ̀ lọ́wọ́. Bẹ́ẹ̀ni, kò sẹ́ni tó perfect in life. Mo máa ń sọ, it's only God that's perfect. Elédùà nìkan ló perfect in life. Bẹ́ẹ̀ni. Yẹ ká dìde. Ká pariwo sókè acclamation kọ́ta nídìí yẹn. Lórí ti Bolarinwa, Abiodun general, it's not a fake general, it's confirmed general. Confirmed general ni. Kọ́ta ń sọ ni ẹ. Mo ti sọ this second time. Bamidele ṣàfihàn yìí. Ṣé o rí pé mi ò tí ì bọ́ ẹ? Ṣé o rí pé mi ò tí ì pariwo, mi ò tẹ̀ tí sọ̀rọ̀ sókè? Tó bá yá tí bá sọ̀rọ̀ sókè, alẹ́ máa yà àgbẹ̀ sí ṣòkòtò. Ẹ máa sákò mi tẹ̀ wá yẹn. Confirm ló sọ fún ẹ. Ṣé o rí pé ẹ̀rọ ni mo bá wá láàárọ̀ yìí? Mò ń pè ẹ́ sí àkíyèsí ni. Màmá yẹn, ẹ fi màmá yẹn sílẹ̀. Ilé yẹn ẹ fi sílẹ̀, kì í ṣe ilé tó yẹ kẹ́ ẹ gbà nìyẹn. Màmá ní màmá ló kọ́ ilé ẹ̀, abẹ́ yáwèrè ni. Kì í ṣe ẹni tẹ́ ń wò mí o. Èpè lọ́rọ̀ wọn gbà, èpè lọ́rọ̀ wọn gbà. Èpè lọ́rọ̀ wọn gbà, kọ́tà ń sọ nìyẹn. A máa bẹ̀rẹ̀ sí ṣépè fún gbogbo yín, tìdílé. Wọ́n ní ara àjà lẹ́yìn wà, ara àjà òun lẹ́yìn wà. Tí bá bu ẹ̀jẹ̀ tí mi ò tiẹ̀ lè gbẹ́lẹ́ṣẹ̀, màá bu ẹ̀jẹ̀ ara àjà ni. Tyson wọ́n gé etí ẹ̀jẹ̀. Ṣé o pẹ̀lú orí fíìdì ni? Wọ́n gé etí Tyson jẹ, ara àjà lẹ́yìn wà. Gbogbo yín, abáyé jà, a máa kó, à ń bọ̀, ó ti rú gbogbo. À ń sọ fún yín, ìwọ sọ fún mi kí n máa bọ̀ nílé. Ìwọ kọ́ ló máa sọ fún mi kí n máa bọ̀ nílé. Legacy, ìwọ kọ́ ló máa sọ fún mi kí n máa bọ̀ nílé. A máa wá sílé. Bẹ́ẹ̀ ni, tó bá dojú ẹ̀ tán, ó tẹ̀ tí ń rú gbogbo already.
ṣèrè. Yoruba nation now bẹ́ẹ̀ ni Lateef Ọ̀dẹ́dìran mo kí gbogbo yín, Michael Godwin mo kí gbogbo yín, Awoniyi Gbọ́tẹ̀mí mo kí gbogbo yín, Alájà Anfa mo kí gbogbo yín, welcome on board. Ọlásùnkànmí Lẹ́àìsù mo kí gbogbo yín, welcome on board. Ẹ jẹ́ ká dìde lórí ẹ̀tọ́ wa, kò sí bẹ̀rù, ìbẹ̀rù ló pa dádì, ìbẹ̀rù ló pa mọ́mì, ìbẹ̀rù ló pa grandpa, ìbẹ̀rù ló pa grandma. Yoruba nation ó láti dúró ni. Yoruba nation has come to stay. Bẹ́ẹ̀ ni o. So, nǹkan tí mo sọ fún ẹ, Bamidele Ṣàfíríyù, Ayọ̀bámi Ṣàfíríyù, ẹ̀gbọ́n tàbúrò lẹ́yìn méjì, ẹ lọ tú èrò ara yín, kẹ lọ tú ṣe, kẹ lọ tú rò. Ẹsẹ̀ mẹ́fà ni, 6 feet ni. Ṣé o rò pé bẹ́ẹ̀ ni Bolarinwa máa wà? Bolarinwa máa jáde, ojú yín ló máa ṣe. Ó máa jáde. Bẹ́ẹ̀ ni kẹ́ jókòó sí. À ń sọ fún yín, jẹ́ kí Yorùbá kó dá dúró. Kò yẹ kó rí bẹ́ẹ̀, mo kí yín mà, mo kí yín, welcome on board, mo kí yín. Dúdú lọ́sọ̀ọ́sọ̀, wọ́n ń bọ́ ya jà ní Ṣàngó lóníṣẹ́rẹ́, dúdú lọ́sọ̀ọ́sọ̀. Bẹ́ẹ̀ni, we need to fight this battle. Bẹ́ẹ̀ni, Ọlámilékan Sóbò, bẹ́ẹ̀ni, it's our right to fight it. Ẹ má jẹ́ ká tanra wa. We need to rise up and fight it. Bible wípé, on the day of the John the Baptist, the kingdom of God suffereth violence, and only the violent taketh it by force. Only the violent taketh it by force. Tàbá jókòó rẹpẹtẹ, wọ́n máa gbé ìkọ̀gbẹ́ yìí wá. Bẹ́ẹ̀ tàbá dúró tán, ẹ̀tọ́ wa ni. Àbí ẹ̀rí nǹkan tó mi rí ni. Right wa ni. Tí British gan tó bá fẹ́ protest gan, wọ́n máa ya síta ni. Kò sẹ́ni tó máa dá wọn dúró. Police gan tó máa support wọn ni. Ṣé bá ti lọ ṣe rally ní Trafalgar Square? Nigeria House tó yẹ pé Nigeria àwa la ní, Yorùbá ló ní. Bàbá wo lọ́wọ́ àwọn lọ́ra ilé yẹn. Wọ́n gba ilé yẹn lọ́wọ́ wa, wọ́n sọ di Nigeria. A lọ síbẹ̀, ọlọ́pàá tó wá bá wa ní. Pé yeah, check it easy, visa, blah 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 blah. Yes, wọ́n ò lè bá wa fẹ́ létí. Ká ní location line, wọ́n á ti domi gbóná sí wọn lára àwọn wèrè. Kí la wá sọ? It's getting too much. Bẹ́ẹ̀ni, Ọlámilékan Sóbò, it's getting too much. We need to get out of this trash. This is trash to me. Kí ló dé? Ẹ̀tọ́ wa ni, láìtí wa ni. Wọ́n tàbá jáde fún rally yẹn, wọn ò lè yìnbọn. Tó bá yìnbọn kan lásán, wọ́n máa parun ni. Ọlọ́run, ẹ jẹ́ ká fi ẹ̀fẹ́ lẹ̀, ẹ jẹ́ ká sọdún, ká face reality. Reality là ń sọ̀rọ̀ pa ẹ̀. Reality ó là ń sọ̀rọ̀ pa ẹ̀. Election 2023 náà ń dúró dé. Bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kó confuse wa. Màmá yẹn mo ti play ẹ̀ fún yín lórí VN yẹn. Ẹ jẹ́ ká declare. Kì í ṣe ìjà, kì í ṣogun. Àgbébọn pa fẹ́ lọ pààyàn. Declaration, rally, candidate. Taba ti declare, that's the truth. So that's the truth. Ẹ má jẹ́ ká tàn ra wa. Taba ti declare, a máa secure territory wa. Kọ́tà ń sọ nìyẹn.
Fúlàní tó wà nugbó tó hide tó ṣe gbogbo wọn máa sá lọ gbẹ̀yìn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ gbogbo ilé tó ń sọ yìí this that bla 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 2023 ni ambition wọn nìyẹn a sọ pé a fẹ́ lọ sí Sokoto a sọ pé a fẹ́ lọ sí Zamfara pé a fẹ́ lọ gbalẹ̀ wọn bẹ́ẹ̀ ilẹ̀ wa la fẹ́ secure kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀. It's not a crime to defend your territory. Yoruba ti dúró bẹ́ẹ̀ ni. So tó bá ti di 11, I will end the show. Mo kì í bẹ́ẹ̀ ṣe dúró inú mi dùn bẹ́ẹ̀ ni o inú mi dùn ayọ̀ mi kún. Ẹ jẹ́ bá mi share lógúnlọ́gbọ̀n àwọn tó ti share bá mi share ẹ bá mi tag legacy kẹsọ fún àwọn bọ́bàjà ọba kí gbogbo lẹ́ni bẹ́ẹ̀ ni ọba bọ́bàjà ọba kí gbogbo lé kọ́tà ń sọ nìyẹn mi ò tiẹ̀ lọ sórí bẹ́ẹ̀ léde mò ń bọ̀ mi ò tí ì dé. Kí ló dé shito country gbogbo ti dàrú a sọ fún yín kó ní kálukú lọ dá dúró tá sọ nìyẹn ẹ mọye benefit tó wà lórí ẹni gbogbo ẹ náà ti rí wọ́n ti rógò yẹn wọ́n ti rí adùn yẹn ìtòrí ẹ̀ náà ṣe ń gbógun àwọn wèrè wọ́n ti rí adùn yẹn ta ló fẹ́ kú sínú òṣì sínú ìṣẹ́ àwọn màmá yẹn gbogbo wọn ló máa wà ń kẹ́ o gbogbo ẹ̀ náà ti rí wọn lọ fi peanut ẹ̀yin youth peanut ti náà fún yín wọ́n fẹ́ balẹ̀ ẹ̀yin jẹ́ ni PVC ó kó parun ni à ń sọ fún yín ẹ̀ ti gbọ́. ó kó parun ní PVC ó kó parun àwọn kan ti mọ̀ àwọn kan ti mọ̀ pé Yorùbá ti dá dúró ẹ jẹ́ ká má tọra wa gbogbo wọn ti gbogbo òṣìjí tólúwo sọ I don't even give a damn mi ò jẹ́ fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ because Fúlàní ni nídìí ẹ̀yin bàbá ìmọ̀ enough is enough bẹ́ẹ̀ ni o ojú kàkà grandson bẹ́ẹ̀ ni enough is enough gbogbo shit all this trash need to stop. Fẹ́gun ní bùnmi kó lè tètè dá mi lóhùn ló ṣe rán Ọlọ́run létí ṣe ló rán Ọlọ́run létí tó bá fa ẹni mi bùnmi kó lè tètè dá mi lóhùn ló ṣe rán Ọlọ́run létí. Tẹ́lẹ̀ ló dùn mí fún bùnmi tí mo dò mí jẹ́ lójú tí mo rò pé Ọlọ́run ò ṣe tán. Tí retí pípọ́gùn olè tán, ẹ̀gùn àná ògo ní mi, ògo ní ayọ̀ ọ̀la ni, gẹ́rẹ́ ni mo bọ́ lọ́rùn níbẹ̀, aṣọ òró lọ́rùn létí, ṣèlú lọ́rùn létí, tó bá fa ìlera bù mí, kó lè tètè dá mi lóhùn, kó lè tètè dá mi lóhùn, òṣèré Ọlọ́run létí, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run létí ni, ẹ̀yin location line. Ẹ̀rí Ọlọ́run létí ni bẹ́ẹ̀ ni ẹ fi àjẹ wá ẹ fi àjẹ àwọn ọmọ wa ẹ fi àjẹ bàbá wa ẹ fi àjẹ àwọn ọmọ wa kò síṣẹ́ fún wọn ẹ̀rí Ọlọ́run létí ni o. Olúwo ọba àmúgbó ẹ̀rí Ọlọ́run létí ni ẹ fi àjẹ wá ẹ dákẹ́ bí omi àmù. Àtàtàtà kété bí ẹni pé kò bá olùtọ́ ẹ̀rọ Ọlọ́run létí ni ó. Ẹ̀rọ Ọlọ́run létí.
létí ni o. Ojúyọba ẹ̀rọ lọ́n létí. Sanwó-Olú ẹ̀rọ lọ́n létí. Òṣìbàjò ẹ̀ṣọ́ àtàyà ẹ̀rọ lọ́n létí. Ẹ̀yọba ẹ̀rọ lọ́n létí. Bẹ́ẹ̀ ni. Ẹ bẹ̀rù yín níbodè. No going back ni o. Olúwo Òṣọba. Ṣé Ojúyọba ló fi síbẹ̀? Ojúyọba ló fi wọ́ síbẹ̀. Gbàjàbíàmílà. Ìwọ tó yẹ kó ọmọ Èkó ní ẹ́. Wọ́n tún sọ fún ẹ pé kó wá sáyìn pé kó gbomi wa. Ó dẹ̀ dákẹ́ ó dẹ̀ wò. Ṣé ti dì ní ẹ ti yá wèrè ni? Ẹ mọ̀ pé ìlú tó bá ti gba omi tó bá ti gbalẹ̀ kò sí ọkọ̀ mọ́. Ẹ tún sọ sí pé tó bá kọ́lé yàtọ̀ máa sanwó bó bá ti ń ṣerú ẹ̀. Ìwọ tó bá pàkì káà tó ṣe fẹ́ǹsì tó ṣe bọ́ọ̀ ó tún wá máa sanwó wọ́n tún wá bá dẹ̀tì ẹ̀. Ṣé ẹ ti kú rí ni? Àbí wèrè ní yín ni? Abẹ́ ti síwí ni? Ẹ̀kọ́ ń sọ̀rọ̀ rédèrèdè. Ṣáwa gọ́gọ́ ní àgọ́. Bèbí ti ṣẹ́jú. Bẹ́ẹ̀ ni ojú ti là. Kò sọ́bọ̀ ọ̀dọ̀rẹ̀ náà gbogbo ọ̀pọ̀ ọ̀dọ̀rẹ̀ náà ti gbọ́. Ẹ̀yin wèrè. Iṣẹ́ ìtẹ́ ń wò mí o. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ìtẹ́ ń wò mí o. Àwọn ni mo bá wí àwọn sínwí gbogbo wọn. Tó ń pèrè àwọn wọn Nàìjíríà. Àwọn olóṣì gbogbo. Ọ̀rẹ́ ṣe lọ́rọ̀ lọ́rùn létí tó bá fẹ́ gan mi bù mí kó lè tètè dá mi lóhùn ló fi rán lọ́rùn létí. Ṣe lọ́rọ̀ lọ́rùn létí tó bá fa ẹni mi bù mí. Adéníkẹ́ Òfin màmá wa ó dúró tán ọmọ Yorùbá àtàtà ni mo kí yín ọmọ yìnyín o. Mo kí yín ọmọ yìnyín. Adéníkẹ́ Òfin àwọn eléyìí dúró tán bẹ́ẹ̀ ni wọ́n dúró tán nǹkan tí bá sọ fún yín kọ̀ǹfàmù ni mo kí yín mà ẹ kú òwúrọ̀. Kó lè tètè dá mi lóhùn lọ fi rán lọ́rùn létí. Tẹ́lẹ̀ ló dùn mí fún mi tí mo dọ̀ mí jẹ́ lójú tí mo rò pé Ọlọ́run ò ṣètò. Tí retí pípọ́gùn olè tó ẹ̀gùn àná ògo ní ni ògo ní ayọ̀ ọ̀la ni gẹ́rẹ́ ni mo bọ́ lọ́rùn níbẹ̀ àṣọ̀rọ̀ lọ́rùn létí ṣèlọ́rọ̀ lọ́rùn létí tó bá fa ìlera bù mí kó lè tètè dá mi lóhùn ṣèlọ́rọ̀ lọ́rùn létí. Yoruba nation has come to stay àti débi tá ń lọ. Bẹ́ẹ̀ni ẹ má jẹ́ kó mí wá ẹ jẹ́ ká dúró tán wọ́n fi rọ́lọ́run létí ni nǹkan tí mo sọ nìyẹn gbogbo pòsíṣọ̀ tá wà lẹ́ni wọ́n fi rọ́lọ́run létí ni ẹ fi rọ́lọ́run létí ni gbogbo yín ká máa gbọ́ ẹ̀yin ọba ẹ̀yin ọ̀tọ̀kùlù ẹ̀yin olówó òlù ní Yorùbá ni o. Ẹ̀rọ lọ létí mà ní. Ìtẹ́ ṣe fún Bolarinwa, ẹ máa ń rán lọ létí mà ní. Ìtẹ́ ṣe fún gbogbo, ẹ máa ń rán lọ létí mà ní. Ìtẹ́ ṣe fún gbogbo ọmọ Yorùbá, tẹ́ ń ṣe sí, ẹ máa fi rán lọ létí mà ní. Ẹ̀yin yan mi, no going back ni o. Bẹ́ẹ̀ ni. No going back ni Yorùbá ti dúró bẹ́ẹ̀ ni o bóyá iye òré kan tẹ́mi rí o mo ti sọ time with time number mo ní bàálù tó ti fò ni kò sẹ́dá láyé kan tó lè dá dúró bàálù yẹn ti fò ó wá kù sáwọn tó kù sí lọ́wọ́ tó ṣe ìkóra wọn wíwọ́n Nàìjíríà ẹ parun tìrantìran ni gbogbo ẹ tẹ́ ń pariwo wọ́n Nàìjíríà one nation. Okay. Àwọn ọ̀gá mi náà bá mi sọ̀rọ̀ yẹn mo sọ fún yín pé ibi iṣẹ́ mo wà mo sọ fún yín pé ibi iṣẹ́ mo wà ṣẹgbọn wọn lè kó ètò
àwọn ilé dúró tán bẹ́ẹ̀ ni wọ́n dúró tán ọtí mo sì ibi iṣẹ́ mo wà ni mo ti ń sọ̀rọ̀ yìí I don't give a damn I don't give a damn mo ti sáyìn mo ti dúró tán bẹ́ẹ̀ ni ẹni tí tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ìlú mi ni mò ń jà fún don't give a fuck bẹ́ẹ̀ ni kí ni ká wá sọ kọ́ gbalẹ̀ wa ká máa wò ibo làwọn ọmọ wa fẹ́ wà ibo làwọn ọmọ wa fẹ́ wà tọ́ni lọ sínú wọn mọ́ ibi tó ti ṣọ wà bí omi àmù kí Fúlàní kálífè kó wọn máa ń tọ́ka sí wọn pé kíní kan ibo láti ṣerú ẹ̀ ẹ̀sìn wí ni Yoruba has come to stay ire o mo kí yín ọmọ